ilẹ̀ Nàìjíríà yìí tòrò kò tòrò, oúnjẹ wa kò sóúnjẹ, ìran Yorùbá gbọdọ̀ dá dúró torí pé a tó ẹ̀yà tó lè dá dúró, a sì lóhun àlùmọ́nì tá a tó jẹ́ ohun gbẹ́kẹ̀lé tó lè mú ká dá dúró, a sì láwọn olórí pípé ọlọ́pọlọ tí wọ́n pọ̀ lọ jàǹtìrẹrẹ, wọ́n kún orílẹ̀-èdè yìí, wọ́n kún diaspora tí wọ́n pọ̀ rẹpẹtẹ pé àwọn gangan lẹ̀mí òyìnbó táwọn òyìnbó ń lo ibiṣẹ́ kí wá lóde tí wọ́n á nílé wá sin ilẹ̀ baba wọn. Ẹ rí i pé in ló bí ebi gangan, ìyà pípa wá ń pakúpa, in ló tètè bí Yorùbá nation wáyé, ó jẹ́ kọ́pọ̀ lọ́wọ́ tètè sí, ó sì ti yẹ kọ́pọ̀ lọ́wọ́ sí tipẹ́. Àwọn ará Yorùbá ó ti yẹ kọ́pọ̀ lọ́wọ́ ńlá tipẹ́tipẹ́ láti ya kúrò ní orílẹ̀-èdè yìí, tó wá jẹ́ pé nígbà tó wá le kankan tí wọ́n ti fi wá yáwó lóríṣiríṣi, tí wọ́n ti fi wá yá owó lóríṣiríṣi, tó jẹ́ pé tá a bá padà pín tán gan gbèsè tí wọ́n pín lórí kọ́ńtì kọ̀ọ̀kan kọ́lọ́kọ́ sànú kálukú ni. Ẹ wo gbogbo nǹkan rere tó yẹ kí wọ́n máa tún ṣe láti fi jẹ́ pé ìjọba ò fi rọ́wọ́ mú, ètò ìjọba ò fi dẹrùn, gbogbo ò fi tùbà yóò tùsẹ̀, wọn ò mójútó pọ̀lọpọ̀ ìlú bí Yorùbá nation. Ẹ káàbọ̀ ẹ kúlé, mò ń padà bọ̀ wá, ètò ọ̀tá ẹlẹ́yẹ ìgbàanì ẹ̀gán fa. Ẹ rí i pé tí mo sọ fún yín wípé Masbi TV ó ti dá pìtìpìtì lẹ̀, yóò ti fetí gbọ́ yàláyà ọ̀rọ̀, yóò fetí gbọ́ yàláyà ọ̀rọ̀. Ibi orílẹ̀-èdè yìí dé káwá wípé gbogbo nǹkan tí ò dáa táwọn ìjọba burúkú yìí ṣe, gbogbo ìgbésẹ̀ dédé táwọn ìjọba burúkú yìí ṣe tí wọn ò rántí aráàlú. Ẹ rí i wípé epo bẹntiró, epo dísù, epo kẹró, gáàsì ọwọ́ amú wa lára kíláàsì. Ẹ rí i pé òǹkàlùkù ọ̀pariwo mọ́, epo mọ́ o, epo ọ̀mọ́ o, òǹkàlùkù ọ̀pariwo mọ́. Ó ti mú òǹkàlùkù lára, kọ́lọ́ má jẹ́ kó sì kọ́rọ̀ wà lọ́rùn lórílẹ̀-èdè yìí, kọ́lọ́ má jẹ́ kó sì kọ́wọ́ wà lásọ, kó mú wa bí aṣọ, kí Ọlọ́run bá kọ́ wa lé òsì dànù, kọ́ wa lé yà dànù. Ìyá tètè máa bá wa lára mu, àwọn àgbà kámú torí pé àní àwọn olórí tó dáa. Gbogbo ẹ̀ fúngbà díẹ̀ ni Yorùbá nation padà dúró, lágbára títóbi tọ́lọ́run, lágbára títóbi tànẹ́bí Muhammad, lágbára títóbi ti Jésù, lágbára títóbi tọ̀rúnmìlà, ní tó bá jẹ́ tó ń kálukú kó mu torí wípé tí ń jẹ́ ká máa sọ bẹ́ẹ̀ ni wípé mẹ́ta nílẹ̀ Yorùbá, àwọn mùsùlùmí pọ̀ rẹpẹtẹ, àwọn kìrìsìtẹ́nì pọ̀ rẹpẹtẹ, àwọn oníṣẹ̀ṣe pọ̀ rẹpẹtẹ, ọ̀wá sí kankan tó ṣe tàdánù, ó ń kálukú ń ṣe tiẹ̀ ní tọkùn òdì kan lọ́wọ́ nílẹ̀ Yorùbá. Tá a bá sì padà di orílẹ̀-èdè tiwa náà mẹ́tẹ̀ẹ̀ta náà ní lọ, àmàlẹ́ níjà òsì láfi ń pariwo wípé Ọlọ́run ní járí ogun ẹ̀sìn, kò ní járí ìjà ẹ̀sìn, kò ní járí ogun, kò ní járí wàhálà. Bọ́ọ̀ bá ṣe mọ wá sí ṣe sí tọmọ ìwàásù ṣe sí ló kálukú fi máa pòrò sọ́kọ̀. Ẹ̀mí tó wọ́n wá ń ṣe pákéjì kìíní yìí lọ́nà tó jẹ́ pé ó ń ṣe kó lọ sókè òkun tí wọ́n ń sọ dowó, ìjọba wa ń rà á lọ́wọ́ wọn ní owó tó dáa, lówó tó jẹ́ pé àwọn àgbò ní tààtàn kí wọ́n kì í kábọ́nú, àwọn àgbò ní tààtàn kan káwọ́ mọ́rí bá ń ṣàgbákò wípé ìjọba náà tó ń dẹ́ni dá wọn ní gbèsè. Ìjọba ń rà lọ́nà tí ń gbà pé wọn, ìjọba sì ń fún wọn lóríṣiríṣi kẹ́míkà, gbogbo oríṣiríṣi rẹ̀ lọ́wọ́ ìdánilẹ́kọ̀ọ́. Àwọn sẹ́mínà wà tán ṣe fún wọn, àwọn gẹ̀ẹ́gẹ́ oríṣiríṣi tẹ́ lọ kó wá láti ìlú mi, wọ́n fi hàn wọ́n bí wọ́n ṣe gbìn spéèsì bí yóò ṣe tàdàgà síra wọn sí, bébè yóò ṣe ga sí gbogbo nǹkan yìí. Àwọn kẹ́míkà tí wọ́n fi fin wọ́n fún wọn, wọ́n fẹ́ pé wọ́n padà ń gbowó pétéré lọ́wọ́ wọn tí wọ́n bá padà ta ìkókó tán. Ẹ̀rí pínlẹ̀ lọ́wọ́ yìí da katakata búdòsà gbogbo ẹ̀ wà nílẹ̀. Dẹ̀nà àwọn òṣìṣẹ́ ìjọba náà wọ́n pọ̀ rẹpẹtẹ débi wípé ìjọba mójútó àgbẹ̀. Ẹ má jẹ́ ká tara wa, ìlú tó ń jẹ bá ti wọ́n, orílẹ̀-èdè tí ó ń jẹ bá ti wọ́n, àgbákò ti wọbẹ̀. Orílẹ̀-èdè tí ebi bá ti ń pa àwọn èèyàn, tẹ́bi ń pa aráàlú, lórí aráàlú lójọ́ kọ́ bẹ̀rẹ̀, tẹ́bi bá wọra dáadáa yóò mọ̀ kan àwọn tí ń ṣèjọba náà díẹ̀díẹ̀ látara rẹ̀ ìlú ń dàrú. Ẹ̀wà nìyẹn ní la fi ń pariwo, la fi ń ké là ń kẹ́ òun sọ̀rọ̀ ní gbogbo gbà wípé ẹ̀yin ìjọba wa láti ṣe lọ́nà tọ́tọ́, láti ṣe lọ́nà tó yẹ, oúnjẹ gbọdọ̀ dẹrùn, jíjẹ mímu iná gbọdọ̀ kọ́kọ́ jẹ́ àkọ́kọ́ nínú ìrìn àjò yín, jíjẹ mímu lọ́gbọ̀dọ̀ kọ́kọ́ jẹ́ ní àjọ ọlọ́gbọ̀dọ̀ jẹ́ àkọ́kọ́ o, torí wípé inú tó le iní lóko, inú tó le iní lọ kọ́mọ lẹ́kọ̀ọ́, inú tó le ìlọmọ fi ń jókòó tí ń ráyè ìgbọ́n tó ga ń sọ, inú tó le iní mú kí ọmọ lọ bí iṣẹ́ nídìí ẹ̀kọ́ṣẹ́, inú tó le iní jọmọ lọ lé kéwú lọ fẹ́ kọ́ fẹ́ ẹ̀kọ́ bíbélì, gbogbo àwọn ọ̀nà tọ́tọ́ ọ̀nà tó yẹ láti fi jẹ́ kọ́mọ fi sóríire, tínú ọmọ bá le tọ́mọ jẹun tó yó tí a tún fún un lówó gúgúrú pé mo dání. Ẹ rí wípé gbogbo bí ẹ bá dorí ọmọ kọ straight ni ọmọ ò ní yí padà. Ṣùgbọ́n tẹ́bi bá sẹ́wọ̀lú, tẹ́bi bá dé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa ń dàrú, láfi ń pariwo fáwọn ìjọba, láfi ń ké là ń ké gbogbo gbà. Ẹ̀rọ àgbẹ̀ lágbára, ẹ̀rí pé bàbá pọ̀lítì kan ti fi kọrin, wọ́n ti fi kọrin sẹ́yìn tó yin òdẹ̀dẹ̀ parẹ́. Ẹ̀rọ àgbẹ̀ lágbára, lágbára, ẹ̀fà àgbẹ̀ lágbára, oúnjẹ kò lè pọ̀, oúnjẹ mà ló ṣe kókó. Àní ẹ̀rọ àgbẹ̀ lágbára, lágbára, ẹ̀fà àgbẹ̀ lágbára, oúnjẹ kò lè pọ̀, oúnjẹ mà ló ṣe kókó. Ọ̀rọ̀ tí mass burial tó dá kalẹ̀, ọ̀rọ̀ yẹn kì í ṣe kékeré. Ọ̀rọ̀ tí Masbi TV tó mẹ́nu lé yẹn kì í ṣe ọ̀rọ̀ tó jẹ́ pé a kàn lè jẹ lẹ́nu ṣàmṣàm ká gbé mi bẹ́yẹn. Ọ̀rọ̀ tí Masbi TV tí ó ń pọ́n gẹ́gẹ́, ọ̀rọ̀ yẹn ó tayọ ẹnu rẹ̀, ọ̀rọ̀ yẹn wúwo, ó ní weight. Tí a ò bá wá láàyè dáadáa lójú àmì, tí a ò bá láàyè ní àwọn ìpalára tó wà níbi ọ̀rọ̀ tó sọ yẹn, kò ní mọ̀ rárá ipò ń sí ọ̀rọ̀ sọ. Ọ̀rọ̀ tó sọ jáde yẹn lójú ara rẹ̀ ó dàbí ẹni wípé ó ti sọ̀rọ̀ tó ti gbayì gan, ṣùgbọ́n jẹ́ni tó jẹ́ wípé tó bá sọ̀rọ̀ tán kò ronú tàbí kó yẹ fídíò tó ṣe kó yẹ ẹ́ wò dáadáa, tàbí kó gbé gba iwájú àwọn ọlọ́pọlọ èèyàn kan bíi méjì kí wọ́n bá yẹ̀ wò kó tó di pé yóò gbé fọ́nrán náà jáde. Ó kàn ṣe bára ó dẹ̀ gbé jáde bìrì, ó wá jẹ́ wípé
kò lo làákàyè, kò lo ọgbọ́n, kò lo ìmọ̀, kò lóye kankan. Ó wá jẹ́ wípé tẹ́ bá wo fídíò yìí dáadáa, ìfẹ́ inú ni ló fi gbé jáde. Ìfẹ́ inú pọ́nbélé ni ló fi gbé fídíò yẹn jáde. Ẹni ó bá wo fídíò yẹn tó farabalẹ̀ tó fi wò ó, ẹ má jẹ́ kó bọ́ wa lójijì. Fọ́nrán tí gbogbo wa ti rí náà ni, fọ́nrán tá a ti rí ni. Kódà mo ti fi hàn níbi àwọn fídíò mi, mo fi máa ń sọ fún wa wípé tá a bá ní oore ọ̀fẹ́ láti wo fídíò mi kan titun, tá a bá wò látòkè délẹ̀ tá a gbádùn rẹ̀, láti wá gbádùn fídíò tá a wò yẹn dáadáa, àwa tí a bá ti subscribe sí channel yìí, fíìmù yìí gangan jẹ́ ká wò sàlẹ̀ rẹ̀ lọ́wọ́ ọ̀tún àrètí akọ SUB subscribe, ẹ̀rọ àfikà tẹ̀ lórí, yóò paradà yóò di subscribed, yóò gbé dí sẹ́yìn, yóò wá gbé aago kékeré kan tí kò nírù, yóò wá gbé sẹ́gbẹ̀ẹ́ dí yẹn, ẹ fọwọ́ tẹ aago yẹn mọ́lẹ̀. Aago yẹn ó paradà yóò di aago oríṣi mẹ́ta, yóò wá tò wá látòkè wá sálẹ̀. Èyí tó wà lókè rẹ̀ pátápátá tí wọ́n kọ AWL sẹ́gbẹ̀ẹ́ rẹ̀, tí wọ́n kun inú rẹ̀ ní dúdú tàbí funfun, oníkẹ́ tún fi kàtẹ̀. Tẹ́ bá ti wá fi kàtẹ̀ yẹn ni wípé ti gba notification yẹn, àwọn fídíò mi tó bá ti ń jáde, fídíò tó ń ti iléeṣẹ́ Masterbism TV jáde, ẹ̀ ní wá kẹ́ tó máa rí, ọ̀dọ̀ yín ni ó ti kọ́kọ́ máa balẹ̀. Tá bá ti post ẹ̀ sórí YouTube, ó ṣe ọ̀kan ni, ó ṣe méjì ni, ó ṣe mẹ́ta, ẹ̀rì tí ó tò tẹ̀léra wọn. Lábẹ́ fídíò yìí gangan, ẹ̀rì tí wọ́n kọ JOIN sí membership nìyẹn, ẹ fi kàtẹ̀, yóò gbé yín lọ sí next page, ẹ follow rẹ̀ tí ó fi kọ successful. Lábẹ́ fídíò yìí gangan, ẹ torí tí wọ́n kọ THANKS super thanks nìyẹn, ẹ fi kàtẹ̀, òun náà tún gbé yín lọ sí next page, ẹ follow rẹ̀. Tó bá ti kọ successful, yẹn ni pé ẹ̀ ń darapọ̀ wọ́n lè ṣe ìpátápátá nìyẹn. Pàápàá jùlọ àwọn fídíò kan wà tó máa ń bá Premiere jáde. Àwọn fídíò yìí ẹ kàn rí thumbnail ẹ̀ ní, lórí thumbnail yẹn wọ́n wá kọ notify me, wọ́n wá ya àwòrán aago sí notification, ẹ wá fọwọ́ tẹ aago yẹn mọ́lẹ̀. Ó mí ìpẹ́ ti gba notification nìyẹn ní kété tí fídíò yẹn bá ti bọ́ sí ti wíwò, torí Premiere fídíò yẹn tó bá kọ́ jáde ẹ̀ ní rí wò. Bóyá wákàtí kan ní prógrámù ẹ̀ sí ni, bóyá wákàtí méjì ni, orígbà tí n bá prógrámù ẹ̀ tó rí dìde bí tí ó yẹ kó dé kó tó di pé yóò wá play. Bóyá wákàtí mẹ́ta ni, tí wákàtí yẹn ò bá ti pé kò ní play. So tẹ́ bá ti wá tẹ notify me yẹn ni pé táàmù tí ó bá play notification wà sọ́dọ̀ yín pé ó ti yá, tẹ́ fi rí wò. Ni mo fi máa ń dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ ṣé gan. Jíjẹ mímu wa kò ní nira, ilẹ̀ Yorùbá yìí kò ní gbóná mọ́ wa lára, kò ní gbóná mọ́ àwọn dúkìá wa, èyí tí ń mí èyí tí kì í mí, kò ní gbóná mọ́ ilẹ̀ wa gangan, kò ní gbóná mọ́ àwọn nǹkan oko wa, kò ní gbóná mọ́ àwọn nǹkan ọ̀sìn wa tá à ń sìn, bẹ́ẹ̀ ni kò ní gbóná mọ́ wa náà, ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́. Ogun ẹ̀sìn, ogun abẹ́lé, ogun ta, Ọlọ́run bá kó fi sọ rẹ̀ sọ wa, àkóbá àdábá kọ́lọ́ mọ̀jẹ̀ arógun gbéyàn, mọ̀jẹ̀ ká rógun pààyàn. Ẹ̀rí oríṣiríṣi ló ń ṣẹlẹ̀, oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Ìlú dẹ̀ mú wa pariwo, ìlú mú wa ké wípé a ò gbọ́dọ̀ sùn gbàgbéra. Àwọn ọmọ Yorùbá a ò gbọ́dọ̀ sùn gbàgbéra, a gbọ́dọ̀ sùn gbàgbéra o. Aya wa ti bẹ́ sílẹ̀, ó bẹ́ sáré. Màá sọ̀túnmọ̀ ẹ̀ fún yín. Aya wa ti bẹ́ sílẹ̀, ó bẹ́ sáré. Ṣé ẹ rí ètò Yorùbá Nation? Ètò Yorùbá Nation tí àwọn bàbá wa ẹni ńlá ẹni yẹn ní àpọ́nlé, àwọn professors wa, bàbá wa Chief Sunday Adéníyì Adéyẹmọ aka Ìgbòho, àwọn bàbá wa Professor Banji Akíntóyè, bàbá wa Koiki Media àti bẹ́ẹ̀ lọ, tí wọ́n pọ̀ lọ jàǹtìrẹrẹ, tí wọ́n jókòó, tí wọ́n finú konú, tí wọ́n fọkàn lọ́kàn, tí wọ́n fi mọ̀ ṣọ̀kan, tí wọ́n á ní wípé káwọn gbétò Yorùbá Nation yìí sílẹ̀, ìní ọ̀jẹ̀ kókó ńlọ́jẹ̀ ń tọ́da. Tá a bá sì rántí ọ̀rọ̀ bàbá wa Awólọ́wọ̀, mo kéré nígbà yẹn mo kéré pátá, mo ń wọ̀ bọ̀, mo ti ní làákàyè, mo ti gbọ́n láì gbà tí bàbá Awólọ́wọ̀ tí wọ́n fi ń dìbò. Bàbá wa Awólọ́wọ̀ wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan jáde kó tó di pé bàbá fayé kalẹ̀. Ẹ rí wípé wọ́n dìbò bá a ṣe ń gbọ́, wọ́n ní bàbá lọ wọlé, wọ́n ní wọ́n rí igi ẹ̀ ni. Àwọn kan ní kì í ṣe bàbá, wọ́n ń fà mọ́ra wọn lọ́wọ́. Àárín yẹn ó yé Ọlọ́run, ó yé àwọn tí ó wà nídìí rẹ̀. Ẹ má jẹ́ ká làágùn jìnnà lórí yẹn. Ṣùgbọ́n kókó ọ̀rọ̀
tí mo fẹ́ fàyọ tí mo dẹ̀ rántí nípa ọ̀rọ̀ bàbá wa Chief Ọbáfẹ́mi Awólọ́wọ̀ kọ́lọ́ǹkọ́dẹlẹ̀ fẹ́ni rí bàbá Yorùbá tàtà, bàbá tó jẹ́ pé ó nífẹ̀ẹ́ ọmọ Yorùbá, ó dó ti ìran Yorùbá láti fi jẹ́ pé ìyà ò gbọ́dọ̀ jẹ wá. Ẹ wá wo iṣẹ́ ribiribi tí bàbá wa ṣe kalẹ̀ nígbà tí wọ́n fi ṣe ìjọba alágbádá tí wọ́n ṣe politics. Ẹ wo iṣẹ́ ribiribi tí wọ́n ṣe kalẹ̀ káàkiri, ẹ rí i pé wọ́n sọ kódà àwọn fẹ́ẹ́ lè má parí àwọn iṣẹ́ ribiribi táwọn èèyàn bá ń sọ, wọ́n fẹ́ẹ́ lè má fi ẹnu ẹ̀gún òbí kan. Wọ́n ní Áfíríkà yìí, Nàìjíríà yìí lọ́kọ́ ní tẹlifíṣàn, àwa la kọ́ ní tẹlifíṣàn house ní gbogbo Africa countries. Ẹ wo sí àṣeyọrí. Wọ́n sọ̀rọ̀ nípa Cocoa House. Cocoa House yìí tẹ́ bá wo ilé yẹn Ìbàdàn ló wà, bóyá 25 story ní bóyá 100 story ní ìbẹ̀ǹbẹ̀. Ṣùgbọ́n kí ló bí Cocoa House jáde? Ẹ rí wípé lára àwọn nǹkan ọ̀gbìn tá à ń gbìn, gbogbo àwọn nǹkan ọ̀gbìn bíi iṣu, ilá, kòkó, rọ́bà, ẹyìn, oríṣiríṣi gbogbo àwọn nǹkan ribiribi tá à ń ṣe, àwọn ilẹ̀ Haúsá, ẹ̀pà, tòmẹ́tò, ata, oríṣiríṣi. Ẹ rí i pé obì, oríṣiríṣi àwọn nǹkan tá à ń ṣe jáde àti lẹ́tùrú nǹkan ọ̀gbìn láwọn oko tá à ń dá, oríṣiríṣi àwọn nǹkan oko tá à ń ṣe jáde tó jẹ́ kórè. Ẹ rí i wípé láyé ìgbà bàbá yìí, mo kéré gan ṣùgbọ́n a gbọ́ nínú ìtàn, ṣùgbọ́n èmi náà tún rí díẹ̀díẹ̀ ń bẹ̀. Wọ́n ṣe ètò fáwọn àgbẹ̀, wọ́n ró àwọn àgbẹ̀ lágbára gidi. Wọ́n ṣètò fáwọn àgbẹ̀ tó dáa o, wọ́n ní ń ró wọn lágbára. Ríró lágbára tá à ń sọ yìí ni wípé wọ́n kó katakata kalẹ̀, wọ́n kó kẹ́míkà kalẹ̀, gbogbo àwọn nǹkan tó lè mú kí iṣẹ́ oko kó rọrùn, gbogbo àwọn nǹkan tó lè mú kí iṣẹ́ oko kó wúyàn ṣe, gbogbo àwọn ohun èlò tí ó mú pé téèyàn bá jí kẹ́mi èèyàn mọ̀ fàmóko pé ń lo oko, débi wípé àwọn èèyàn tó ń kọ́ eré sóko tí wọ́n ń lo ọ̀sẹ̀ kan nú oko, tí wọ́n ń lo ọ̀sẹ̀ méjì nú oko, àwọn míì ń lo bí oṣù mẹ́ta nú oko. Wọ́n ó ṣiṣẹ́ nú oko, inú oko iná wọn ó tún sùn, wọ́n ti kọ́lé bẹ́ẹ̀, wọ́n ń pè ní ahéré. Mosquito net ní gbogbo nǹkan ni iná ṣèròjà fún wọn, kò ní sínú pẹ́fọn ń jẹ mí. Gbogbo àwọn kẹ́míkà tó jẹ́ tejò tó ní wọ́n ti fin, tí wọ́n bá ti fin, wọn ò bí àwọn nǹkan burúkú dá tí ń fàyà fà, tí ń fàyà wọ́, tí ó débi tí wọ́n bá wà. Ẹ wá rí wípé ó mú kí ètò àgbẹ̀ kó rọrùn. Wọ́n tún wá ní ìjọba tó ṣe àwọn nǹkan ribiribi kan débi wípé gbogbo nǹkan oko tó bá jáde, bí tí wù kó pọ̀ tó, bí tí wù kó kéré tó, ìjọba ní ń ra ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ wọn, lọ́wọ́ àwọn àgbẹ̀. Ó wá jẹ́ wípé egun àwọn àgbẹ̀ wá le, torí wípé tí wọ́n bá dá oko, ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan oko, èrè oko tí wọ́n bá rí, tí wọ́n bá kó lọ sọ́jà, tí wọ́n lọ tà á, tí wọ́n tà lábúlé, tí wọ́n lé lẹ́wọ̀n lé, ìwọ̀nba ni wọ́n rí tà, ọ̀pọ̀lọpọ̀ ní bàjẹ́, tí ó wá jẹ́ wípé àgbẹ̀ kan ń ṣiṣẹ́ fóúnṣẹ́ ni, àgbẹ̀ kan ń ṣe, wọ́n ń jẹ̀yà. Ó wá jẹ́ wípé bágbẹ̀ ti pọ̀ tó, bí iṣẹ́ àgbẹ̀ bá ṣe ń pè ní iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilé wa, ó wá jẹ́ wípé àákàn ń ṣe à ń jẹ̀yà nú ẹ̀ ni. Ṣùgbọ́n láyé ìgbà bàbá yìí, wọ́n ní wọ́n ṣe ètò tó dáa fún àwọn àgbẹ̀. Wọ́n ṣe ètò tó dáa débi wípé àgbẹ̀ wúyàn káàkiri àgbáyé. Nàìjíríà wá lámìlaka. Bí ó ṣe ń da nílẹ̀ Yorùbá tí àwọn àgbẹ̀ ń rọ́wọ́ mú, bẹ́ẹ̀ ló da nílẹ̀ Ìgbò náà, bẹ́ẹ̀ ló da nílẹ̀ Haúsá, débi wípé wọ́n ń kọ́pì ara wọn ni. Ní tí wọ́n ṣe, báwọn ọba ní rọ́bà tí wọ́n lè gbìn, wọ́n ń gbìn nǹkan míì, wọ́n ń gbìn ẹ̀pà, wọ́n ń gbìn obì, wọ́n ń gbìn ata, wọ́n ń gbìn tòmẹ́tò, wọ́n wá ń ṣe pákéjì kínní yìí lọ́nà tó jẹ́ wípé ó ń ṣe kó lọ sókè òkun tí wọ́n ń sọ dowó. Ìjọba wá ń rà á lọ́wọ́ wọn ní owó tó dáa, lówó tó jẹ́ wípé àwọn àgbẹ̀ ò ní tà á tán kí wọ́n kì í kábọ́nú, àwọn àgbẹ̀ ò ní tà á tán kí wọ́n káwọ́ mọ́rí bá ń ṣàgbákò wípé ìjọba náà tó ń dẹni ń dá wọn ní gbèsè. Ìjọba ń rà lọ́nà tí ń gbà pé wọn, ìjọba sì ń fún wọn lóríṣiríṣi kẹ́míkà, gbogbo oríṣiríṣi ìrànlọ́wọ́, ìdánilẹ́kọ̀ọ́, àwọn seminars wà tí wọ́n ń ṣe fún wọn
àwọn igi ẹ̀gẹ́ oríṣiríṣi tí wọ́n lọ kó wá láti ìlú mi wọ́n fi ń hàn wọ́n bí wọ́n ṣe gbìn spéèsì bí yóò ṣe tàlàǹgà síra wọn sí bébèrè ó ṣe ga sí gbogbo nǹkan yìí àwọn kẹ́míkà tí wọ́n fi fin wọ́n ń fún wọn bó fẹ́ pé wọ́n padà ń gbowó pétéré lọ́wọ́ wọn tí wọ́n bá padà ta nǹkan oko tán ẹ̀rí pé náà lọ́wọ́ yìí dáa katakata búdòsà gbogbo ẹ̀ wà ńlẹ̀ dẹ̀nà àwọn òṣìṣẹ́ ìjọba náà wọ́n pọ̀ rẹpẹtẹ débi wípé ìjọba mójútó àgbẹ̀ ẹ má jẹ́ ká tanra wa ìlú tó ń jẹ bá ti wọ́n orílẹ̀-èdè tí oúnjẹ bá ti wọ́n àgbákò ti wọbẹ̀ orílẹ̀-èdè tí ebi bá ti ń pa àwọn èèyàn tẹ́bi ń pa aráàlú lórí aráàlú ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ tẹ́bi bá wọra dáadáa yóò mọ̀ kan àwọn tí ń ṣèjọba náà díẹ̀díẹ̀ látara rẹ̀ ìlú ó dàrú ẹ̀wà rí yẹn ni là á fi ń pariwo là á fi ń ké là ń kẹ́hún sọ̀rọ̀ ní gbogbo ìgbà wípé ẹ̀yin ìjọba wa láti ṣe lọ́nà tó tọ́ láti ṣe lọ́nà tó yẹ oúnjẹ gbọ́dọ̀ dẹrùn jíjẹ mímu ńlọ́gbọ́dọ̀ kọ́kọ́ jẹ́ àkọ́kọ́ nínú ìrìn àjò yín jíjẹ mímu lọ́gbọ́dọ̀ kọ́kọ́ jẹ́ ní àjọ lọ́gbọ́dọ̀ jẹ́ àkọ́kọ́ o torí wípé inú tó le iní ń loko inú tó le iní ń lọ kọ́mọ lẹ́kọ̀ọ́ inú tó le ìlọmọ fi ń jókòó tí ń ráyè gbọ́n tọ́gà ń sọ inú tó le iní mú kí ọmọ lọ bíṣẹ́ níbi ẹ̀kọ́ṣẹ́ inú tó le iní jọmọ lọ lé kéwú lọ fẹ́kọ̀ọ́ fún ẹ̀kọ́ bíbélì gbogbo àwọn ọ̀nà tọ́tọ́ ọ̀nà tó yẹ láti fi jẹ́ kọ́mọ fi ṣoríire tínú ọmọ bá le tọ́mọ jẹun tó yó tí a tún fún un lówó gúgúrú pé mo dání ẹ rí i wípé gbogbo bí ẹ bá dorí ọmọ kọ straight ni ọmọ ò ní yí padà ṣùgbọ́n tẹ́bi bá ṣẹ́wọ̀lú tẹ́bi bá dé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa ń dàrú la fi ń pariwo fáwọn ìjọba la fi ń ké là ń ké gbogbo gbà ẹ̀rọ àgbẹ̀ lágbára ẹ rí i pé bàbá Kollington gan ti fi kọrin wọ́n ti fi kọrin sẹ́yìn torí yẹn ò dẹ̀ lè parẹ́ ẹ̀rọ àgbẹ̀ lágbára lágbára ẹ̀fọ́ àgbẹ̀ lágbára oúnjẹ kò lè pọ̀ oúnjẹ máa ló ṣe kókó àní ẹ̀rọ àgbẹ̀ lágbára lágbára ẹ̀fọ́ àgbẹ̀ lágbára kóúnjẹ kò lè pọ̀ oúnjẹ máa ló ṣe kókó oúnjẹ ló ṣe kókó gbogbo ìjọba tẹ́lẹ̀ ń ṣe lé wa lórí yìí ebi yìí pọ̀ ìjọba tẹ́lẹ̀ ń ṣe lé wa lórí tó jẹ́ wípé ara yín nìkan ní yó àwọn tó súnmọ́ yín nìkan ní yó òbítíbitì èrò àwọn atẹ́ ń ṣèjọba lé lórí ebi ń pa wá ẹ rí i pé lára àwọn nǹkan yìí káti ẹ̀ pé Yorùbá nation wáyé ni kò ní wáyé ni à ṣèpolongo rẹ̀ ni àní ṣèpolongo rẹ̀ ni ìyà gangan ńlọkọ́kọ́ mú kálukú rántí ìyà ló mú kálukú rántí bàbá tiẹ̀ wá rántí dóòbẹ́ mi ṣe wò ó ná ilẹ̀ Nàìjíríà yìí tòrò kò tòrò oúnjẹ wa kò sóúnjẹ ìran Yorùbá gbọdọ̀ dá dúró torí wípé a tó ẹ̀yà tó lè dá dúró a sì lóhun àlùmọ́nì tá a tó jẹ́ ohun gbẹ́kẹ̀lé tó lè mú ká dá dúró a sì láwọn olórí pípé ọlọ́pọlọ tí wọ́n pọ̀ lọ jàǹtìrẹrẹ wọ́n kún orílẹ̀-èdè yìí wọ́n kún diaspora tí wọ́n pọ̀ rẹpẹtẹ pé àwọn gangan lẹ̀mí òyìnbó táwọn òyìnbó ń lò ń bíṣẹ́ kí wá lóde tún wá nílé wá sin ilẹ̀ bàbá wọn ẹ rí i pé n ló bí ebi gangan ìyà pípa wá ń pakúpa n ló tètè bí Yorùbá nation wáyé ló jẹ́ kó pọlọwọ́ tètè sí ó sì ti yẹ kó pọlọwọ́ sí tipẹ́ àwọn ará Yorùbá ó ti yẹ kó pọlọwọ́ là tipẹ́tipẹ́ ká ti ya kúrò nínú orílẹ̀-èdè yìí tó wá jẹ́ pé ńgbà tó wá le kankan tí wọ́n ti fi wá yáwó lóríṣiríṣi tí wọ́n ti fi wá yá owó lóríṣiríṣi tó jẹ́ wípé tá a bá padà pín tán gan gbèsè tí wọ́n pín lórí kọ́ńtì kọ̀ọ̀kan kọ́lọ́nkọ́ ṣàánú kálukú ni ẹ wo gbogbo nǹkan rere tó yẹ kí wọ́n máa tún ṣe láti fi jẹ́ pé ìjọba ò fi rọ́wọ́ mú ètò ìjọba ò fi dẹrùn gbogbo ò fi tùbà yóò tùṣẹ wọn ò mójútó pọ̀lọpọ̀ ní ló bí Yorùbá nation ẹ káàbọ̀ ẹ kúlé mò ń padà bọ̀ wá ètò tálẹ́yìn ẹ gbádùn ẹ̀ gan fa ẹ rí i pé tí mo sọ fún yín wípé Masb TV ó ti dá pìtìpìtì lẹ̀ yóò sì fetí gbọ́ ìyáláyà ọ̀rọ̀ yóò fetí gbọ́ ìyáláyà ọ̀rọ̀ ibi orílẹ̀-èdè yìí dé káwá wípé gbogbo nǹkan tí ò dáa táwọn ìjọba burúkú yìí ṣe gbogbo ìgbésẹ̀ rédèrèdè táwọn ìjọba burúkú yìí ṣe tí wọn ò rántí aráàlú
ẹ rí wípé epo bẹntiró, epo dísù, epo kẹró, gáàsì ọwọ́ amọ́ wa lára ń túláàsì. ẹ rí pé òǹkàlùkù ọ̀pariwo mọ́ epo wọ́n o, epo ọ̀wọ́n o, òǹkàlùkù ọ̀pariwo mọ́. Ó ti mú òǹkàlùkù lára. kọ́lọ́ má jẹ́ kó sì kọ́rọ̀ wá lọ́rùn lórílẹ̀‐èdè yìí. kọ́lọ́ má jẹ́ kó sì kó wọ̀ wá láṣọ kó mú wá bí aṣọ. kí Ọlọ́run bá kó bá wa lé òṣì dànù, kó bá wa lé yà dànù. ìyà tètè mọ bá wa lára mu. a wà gbà kámú torí pé a ní àwọn olórí tó dáa. gbogbo ẹ̀ fúngbà díẹ̀ ni Yorùbá Nation padà dúró. lágbára títóbi tọ náà ọba, lágbára títóbi tà Nábì Muhammad, lágbára títóbi ti Jésù, lágbára títóbi tọ̀rúnmìlà. nítorí bá jẹ́ tó ń kálukú kó mu, torí wípé tí ń jẹ́ ká máa sọ bẹ́ẹ̀ ni wípé mẹ́ta nílẹ̀ Yorùbá. àwọn mùsùlùmí pọ̀ rẹpẹtẹ, àwọn kìrìsìtẹ́nì pọ̀ rẹpẹtẹ, àwọn oníṣẹ̀ṣe pọ̀ rẹpẹtẹ. kò wá sí kankan tó ṣe é tà dànù. òǹkálukú ń ṣe tiẹ̀ ni, tọkùn òdì kan lọ́wọ́ nílẹ̀ Yorùbá. tá a bá sì padà di orílẹ̀-èdè tiwa náà tán, mẹ́tẹ̀ẹ̀ta náà ní ń lọ. à ń bára ẹni jà ò sí, láàfin ń pariwo wípé Ọlọ́run ní já rí ogun ẹ̀sìn, kò ní já rí jà ẹ̀sìn, kò ní já rógun, kò ní já rí wàhálà. bọ́ ọ bá ṣe mọ wáàsí ṣe sí, tọ́ ọmọ ìwàásù ṣe sí, ló ń kálukú ó fi mọ pòrò sọ́kọ̀. ẹ jẹ́ àyàkú ọmọ yẹn, ibẹ̀ yẹn kọ́ ni ń lọ. orílẹ̀-èdè yìí ti bàjẹ́, orílẹ̀-èdè yìí ó ti bàjẹ́ pátápátá. kọ́lọ́run kó ṣọ́ wa, kó ṣàánú wa, kó kó wa yọ nínú wàhálà yìí. ọ̀rọ̀ tí Masberry á sọ sí bàbá wa His Imperial Majesty ọba Afọlábí Ọláoyè Ọládùnní Gándì Olúmọgẹgẹ kẹta, tó lóun gbèjà bàbá wa ọba orílẹ̀ gbọ́n. ẹ rí i pé ọ̀rọ̀ yẹn ó múmú láyà mi gan, ó múmú láyà mi gan o. a dẹ̀ gbọ́dọ̀ tírìtì ẹ̀ dáàyè tọ́tọ́, dáàyè tọ́ yẹ. ọmọ tí ó bá ṣe làákàyè ẹja fún làákàyè, ọmọ tí ó bá mọ ọ̀tún ẹja fọ̀tún hàn, ọmọ tí ó bá mọ òsì ẹ jẹ́ ká fòsì hàn. bó ti yẹ kó rí nìyẹn. ẹ rí wípé mo sọ̀rọ̀ ń pa Yorùbá Nation. ìtọ́ tán ìṣòro àwa Yorùbá ò ní ká dá dúró. orílẹ̀-èdè yìí ò lè dá mọ́, kìí ṣe pé orílẹ̀-èdè tá a wà yìí, ẹ rí wípé tẹ bá wò ó bí 20 ọdún sẹ́yìn sísìn, ń bàjẹ́ bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ni, ń bàjẹ́ bọ̀ wẹ́rẹ́ ní ra ń bàjẹ́ bọ̀ wá. Ọlọ́run kó ṣàánú wa, kọ́lọ́run má jẹ́ kó dojú dé po kó tó di pa sọnù. ìdí nìyẹn tí Yorùbá Nation tá a fi ń làkàkà wípé ká dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. àìmọye orílẹ̀-èdè tí ò tó stéètì kan Nàìjíríà yìí tí wọ́n dẹ̀ ń jẹ tí wọ́n mu tó ń gbogbo ń lọ déédéé. tábàdí a máa dákọ̀ àwọn orílẹ̀-èdè tí ò tó Kwara gan wà, tí wọ́n sì ń gbé ohun rere sí tọ́kàn wọn balẹ̀, tí ṣe sí wọn everything tí ń lọ déédé, tí ìlú wọn túbà tó tùsẹ̀ kí wá ló dé, kí ní bá ọmọ Yorùbá lẹ́rù. mò ń padà bọ̀ wá ká wá gbádùn ètò. ẹ káàbọ̀ padà sórí ètò mi. gẹ́gẹ́ bí mo ṣe ń sọ fún wa, ṣé ẹ rí Masberry TV, mo tún fẹ́ la àwọn nǹkan kan yé. ọ̀kan lára àwọn àgbààgbà tí a jọ ń ṣe Yorùbá Nation ni, ṣùgbọ́n ọ̀rọ̀ tí bàbá yìí fẹnu sọ, ọ̀rọ̀ yẹn á tìrìtì ẹ̀ yọ́fẹ̀ tó ìgbà 100, torí pé àwọn nǹkan tí ò yé mo fẹ́ kí n mọ̀ sí lẹ́yọ kọ̀ọ̀kan. eléyìí ṣèjà, kì í ṣèjà rárá o, torí wípé ẹni tó bá taná wá ọ̀rọ̀ ó gbọ́dọ̀ wọ́rọ̀ o. ẹni tó bá taná wá ọ̀rọ̀ ó gbọ́dọ̀ rí ọ̀rọ̀ yẹn ní bọ́ndù ní pálípálí. mo fẹ́ sì hàn wípé Masberry àbí Masberry TV kò ṣàánú wa, kò ṣàánú Yorùbá Nation, kò sì ṣàánú àwọn ọmọ Yorùbá, pàápàá jùlọ àwọn olórí wa tí ìjọba òsì, ìjọba rédèrèdè tẹ́ gbógun tì wọ́n. ọkùnrin yóò ṣàánú wọn, kò dẹ̀ bá wọn rin ọ̀nà lọ́nà tó jẹ́ wípé gbogbo nǹkan ó fi tùbà, yóò fi tùṣe gbogbo ó fi bọ́ sípò. torí pé kéèyàn ó mú ọba kan kó fèsì ẹ̀, kó mọ yàkàyàkà ọba, kó mọ sí ọba ní gbàgbós pìtìpìtì. ẹ̀wà rí yẹn, ẹ rí i pé ó kù díẹ̀ káàtó. gẹ́gẹ́ bí àwọn fídíò tí mo ti ṣe sẹ́yìn tí wọ́n sọ fún wa wípé Yorùbá Nation tá à ń jà fún yìí,
ọ̀rọ̀ àwọn ọba yìí ó múmú láyà bàbá wa Professor Banji Akintoye, ó múmú gan láyà àwọn bàbá wa Chief Sunday Adeniyi Adeyemo aka Igboho Oòṣà. ọ̀rọ̀ àwọn ọba aládé yìí ó múmú láyà bàbá wa Koiki Media àti bẹ́ẹ̀ lọ, mélòó la fẹ́ sọnù wọn. torí wípé láti dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè, dandan ni káwọn bàbá yìí ó kún wa, dandan ni káwọn ọmọ bọ̀ lẹ́yìn kan ó tì wá wájú pé ẹ mọ̀ nsò à ń bẹ lẹ́yìn yín, túláàsì ńlá nídìí wọn. and ẹ má jẹ́ ká tanra wa, kò sí ìgbésẹ̀ kan tá a lè gbé tí ó bá jẹ́ tí wọ́n fọwọ́ sí, tí ó bá jẹ́ tó dùn mọ́ wọn, ẹ rí pókù díẹ̀ káàtó. ńlọ́fà tó jẹ́ pé àwọn àgbààgbà tí wọ́n lọ́ǹchì Yorùbá Nation gangan, ẹ rí pé ọpọlọ wọn fi ń ṣe, làákàyè wọn fi ń ṣe, ọgbọ́n pẹ̀lú òye ni wọ́n fi ń ṣe. ẹ rí wípé nígbà tí kàmpé kọ́ bẹ̀rẹ̀, tí à ń ti ojúlé kan bọ́ sólúkẹ ojúlé kejì, tí bàbá wa olóyè Chief Sunday Adeyemo aka Igboho Oòṣà tí wọ́n ń ṣe rálì káàkiri, ẹ rí wípé bàbá yìí fọpọlọ ṣe, wọ́n fi làákàyè ṣe, wọ́n fi ìmọ̀, ọgbọ́n àtòyè, ẹ̀mí sùúrù wọ́n fi ṣe, ìfarabalẹ̀ wọ́n fi ṣe. ẹ rí pó ni tí àwọn bàbá wa Chief Sunday Adeniyi Adeyemo tán máa ń pariwo wípé àwọn ò fẹ́ jàǹdùkú, àwọn ò fẹ́ oníwàhálà rárá, torí pé Yorùbá Nation yìí gbígbé táwọn gbé kalẹ̀ yìí, ìgbé wípé ká fi wọ́rọ́wọ́ gbà ni, kọ́mọ̀sí ti ń síjà, kọ́mọ̀sí wàhálà, kọ́mọ̀sí fìtínà, kó sì má sí gbọ́nmi sí omi ò tó níbì kankan. mo wá ní kí n pàkíyèsí Masb TV sí wípé àwọn tó já síwájú wa gangan wọ́n bẹ̀rù wàhálà, kìí ṣe pé wàhálà yẹn gangan ló jẹ́ kínní ò, but wọ́n bẹ̀rù rẹ̀. ọ̀nà tí wọ́n gbà bẹ̀rù ẹ̀ ni wípé gbogbo ntẹ̀yìn bá ti kí ọwọ́ wàhálà bọ̀ kìí yọrí síbi tó dáa. ọ̀tọ̀ níbi tẹ́ program ẹ̀ sí, ọ̀tọ̀ ọ̀nà tí ó padà gbà yọ, ọ̀nà tí ó dẹ̀ gbà yọ yẹn kò ní fẹ́ fún kálukú. kódà ó lè mú kí ẹlòmíì kọjá síkú, ó lè mú kí ẹlòmíì kọjá sẹ́wọ̀n, ó lè mú kí ẹlòmíì kọjá láàbọ̀ ara, kò sí tí ó lè ṣẹlẹ̀. ó lè mú kí wọ́n wá ẹlòmíì tì tí wọ́n kàn ní rí mọ́. ńlá bàbá wa yìí fi ń pariwo pé pẹ̀lú sùúrù, pẹ̀lú jẹ́jẹ́, láì síjà, láì sógun, òun ni Yorùbá Nation ìlà fi ń gbé kalẹ̀, ìlà fi ń polongo rẹ̀. ìní sì fi ń jẹ́ kó wù àwọn bàbá wa kábíyèsí, torí pé ẹ̀rí pé mo ti sọ bí fọ́nrán tó kọjá wípé àwọn bàbá wo lè gbálẹ̀ kan náà lọ́wọ́ wa, ká fọgbọ́n gbé, ká fi làákàyè gbé, gbogbo wọn ò lè gbà á lẹ́ẹ̀kan náà lọ́wọ́, torí pé ó ń kálukú ọmọ garùn wo kí ni àníyàn wa gangan, ọ̀nà wo là ń gbà tá a fi ń gbé àwọn ètò yìí lélẹ̀, kí ni aim and objective wa gangan, ìwà tiwa gangan pàtó tó fi relate mọ́ tá à ń ṣe, kí ni ó gbé jáde. ibi èèyàn báyìí ṣe pọ̀ tá à ń ṣe rálì, ṣé kò ní padà di táwọn ọmọ olè ọ̀ tẹ́wọ́ gbà, tí kò ní padà di tí àwọn ọmọ jàǹdùkú tí wọ́n tẹ́wọ́ gbà, tí kò ní padà di ohun tí wọ́n máa jáwó lọ́pọ̀lọpọ̀ lápò àwọn èèyàn, tí wọ́n máa ṣe àwọn èèyàn ń jàǹbá, tí wọ́n máa ṣe àwọn èèyàn ń sùtá. yóò jẹ́ tí àwọn bàbá wa, àwọn nǹkan tí wọ́n máa garùn wò, kí wá sàn bàbá wa nìkan o, àwọn tó jágbófinró orílẹ̀-èdè yìí gangan, ẹ rí i pé kí n tó ṣèwọ́de dandan ni ká sọ fún wọn. ìyẹn ni ó fi hàn wípé n tá a fẹ́ ṣe àfihàn wọn, ọwọ́ àwọn ibi tá a ti fẹ́ rìn yíká àájẹ wọn mọ bẹ̀, ìṣesí káwọn gan tẹ̀lé wa lẹ́yìn, ìṣesí kún síwájú wa, wọ́n sì lè má tẹ̀lé wa rárá. ṣùgbọ́n gbà ń bá ti mà níyàn wa, wọ́n ti mọ gbogbo rere tá a fẹ́ ṣe, tá a ti làálẹ̀ fún wọn, tí wọ́n dẹ̀ rí àpẹẹrẹ ọmọlúàbí lára tiwa náà wípé àìsàn ń jàǹdùkú, àìsàn oníjà àgbòrò, àìsàn ní àjàngìlà, àìsàn olè, àìsàn àwọn adàlúrú, tí gbogbo àwọn ìwà burúkú yìí tí wọn ò rí pẹ̀lú wa, yóò wá jẹ́ wípé yóò mọ ìyàwó agbófinró gan lẹ́nu wípé ibi táwọn èrò bá ti pọ̀ rẹpẹtẹ, tí wọn láwọn ń wá freedom fún nǹkan kan, ẹ padà rí i pé kàńdọ́ wọ àárín wọn, wọn wá wá títí wàláhì tàláhì kò sí tọ́jọ́. ìsàpọ́nlé fún Yorùbá Nation o, bó ṣe rí gẹ́lẹ́ lèmi ń sọ yẹn. ní gbogbo ibikíbi tí rálì ti wáyé kò síjà kankan, ní gbogbo ibikíbi
tí Yorùbá Nation Movement Rally tó ti wáyé ẹ rí wípé kò síjà kò sí gbẹ́mi sí omi òtó kan wọ́ọ́rọ́wọ́ lóhun gbogbo ṣẹlẹ̀ kódà ó ya ìjọba gan lẹ́nu ó ń ya àwọn agbófinró gan lẹ́nu wípé àwọn ò tí ì rí eléyìí rí torí tí ọ̀pọ̀lọpọ̀ fẹ̀mí sí ẹ rí i pé mo ti sọ sẹ́yìn wípé wọn ò fojú rere wo Yorùbá Nation àwa tá à ń ṣe làwa mọ̀ wípé nǹkan rere là ń ṣe ṣùgbọ́n gẹ́gẹ́ bí n tí máa ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí àníyàn ìbẹ̀rẹ̀ nǹkan yóò jẹ́ rere àwọn jàdùkọ́ gbà mọ́ wọn lọ́wọ́ àníyàn wọn yẹn wọ́n yí padà sáníyàn burúkú yóò wá dàrú máa ọlọ́pàá lójú pé ọ̀tọ̀ ní tẹ́ gbàyè fún ọ̀tọ̀ ní tẹ́ wá sáyìn pẹ́ fẹ́ ṣe nígboro ẹ̀wù bí tẹ́ yí sí yìí ẹ̀ ń dàdúrú lélẹ́yìí gbogbo ọ̀nà pátápátá lọ́wọ́ fi hàn wípé kò sí jàdùkú ń bẹ̀ rárá kò sí jàgbóró ń bẹ̀ gbẹ́mi sí omi òtó kankan wọn kò bá wáyé ọwọ́ ajẹ́ wípé wọ́ọ́rọ́wọ́ látòkè délẹ̀ ní gbogbo ibikíbi tí rálì ti wáyé ìwọ̀n ń ya oníkálukú lẹ́nu láti ibẹ̀ ni àpẹẹrẹ ti hàn wípé Yorùbá Nation ó dúró Yorùbá Nation máa wáyé kò sì ní pẹ́ kò ní jìnnà kò sì ní bógun wáyé kò ní bá fìtínà wáyé kò ní bá wàhálà wáyé wọ́ọ́rọ́wọ́ ńlá pín gàrí oníkálukú ó dì mọ́wọ́ gbogbo nǹkan tá a bá wá ṣe ẹ jẹ́ ká máa fi tọ́lọ́run síwájú ká gbé tọ́lọ́run sáàrin ká gbé tọ́lọ́run sẹ́yìn ká fi Ọlọ́run sí ohun gbogbo wípé pẹ̀lú ògo tọ́lọ́run ọba kò ní pẹ́ kò ní jìnnà á wọ Yorùbá Nation pẹ̀lú ògo tọ́lọ́run ọba bẹ́ẹ̀ náà ló máa rí àmì àṣẹ àmì amínà yárábì bẹ́ẹ̀ ló máa rí gbogbo wàhálà tá à ń ṣe yà ní ṣe lásán gbogbo àìsàn tá à ń ṣe yà ní ṣe lásán torí pé ẹ má jẹ́ ká tara wa àwọn tó jẹ́ aṣíwájú wa nínú rálì yìí bẹ́ẹ̀ bá lọ wo orí YouTube iṣẹ́ ń lọ ni tẹ́ bá lọ wo mẹ́díà iṣẹ́ ń lọ rẹpẹtẹ ní láàárọ̀ lọ́sàn-án lálẹ́ lóru lóríṣiríṣi fídíò ń jáde láti fi hàn wípé a mọ̀ ń tà ń ṣe ń tà ń ṣe sì nítumọ̀ rere sí wa ó sì nítumọ̀ rere sáràlú ọ̀nà tá a sì ń gbàgbé kalẹ̀ kò síjà ń bẹ̀ rárá kò sí fìtínà ìní mú mi ń pàkíyèsí Masbi TV wípé ṣé bàbá yìí ò fi ti bàbá wa olóyè Dr. Chief Sunday Adéníyì Adéyẹmọ aka Ìgbòho sáwọn ò fi ti wọn ṣe àríkọ́ṣe ni ṣé wọn ò fi ti bàbá wa Chief Sunday Adéníyì Adéyẹmọ aka Ìgbòho kàkàkàkàkà ṣé wọn ò fi ti bàbá wa yìí ṣàríkọ́ṣe ni ẹ má jẹ́ ká tanra wa nínú kọ̀ọ̀kan ọ̀gá lòkété ṣé ẹ̀rù ìjà ní ń bá bàbá ní àbẹ̀rù ogun ní ń bá bàbá kò sí ètò bàbá lẹ́rù nu gbogbo ẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí àníyàn tí wọ́n ti dà lórí Yorùbá Nation wípé pẹ̀lú ògo tọ́lọ́run ọba kò ní bá wàhálà wáyé kò ní bá fìtínà wáyé kò ní bógun ẹ̀sìn wáyé kò ní bógun abẹ́lé ogun ta gbogbo ọ̀nà kọ́nà táburú máa gbà tí fi wọ̀lú gbogbo ọ̀nà kọ́nà tẹ́mi Sátánì máa fi lo àwọn èèyàn Ọlọ́run ní jẹ́ kí Sátánì ó rọ́wọ́ mú Sátánì ó sì rọ́wọ́ mú ojú ti Sátánì nípo ojú ti nípo torí wípé bàbá wa Chief Sunday Adéníyì Adéyẹmọ aka Ìgbòho òdú ni wọ́n wọn kì í ṣàìmọ̀ fólókó everybody lọ́mọ bàbá yìí kó tó di pé Yorùbá Nation wáyé bàbá yìí ti lórúkọ bàbá yìí ti ṣiṣẹ́ takuntakun kalẹ̀ ẹ̀ẹ́dẹ̀ rí wípé ìlànà iṣẹ́ tí wọ́n ìlànà táwọn gbà ìlànà iṣẹ́ tí wọ́n ń ṣe iṣẹ́ tí wọ́n ń ṣe pọ̀ ṣùgbọ́n freedom fighter yìí ń bẹ lára rẹ̀ ìjà fún ẹ̀tọ́ ibi tó ti wá bẹ̀rẹ̀ báwọn yẹn ṣe máa ń ròyìn wọ́n níbi bàbá yìí bá wà ẹnìkan ò lè yẹn nìkan jẹ bàbá yìí ò ní gbà gbogbo èèyàn ní máa fi ròyìn wọn kì í dẹ̀ sí pé lójú wọn ọ̀pọ̀lọpọ̀ ni à ń sọ lẹ́yìn wọn wípé téèyàn méjì bá dúró tẹ́nìkan fẹ́ yẹn nìkan jẹ bàbá yìí ò ní gbà àwọn kan fẹ́ yẹn nìkan jẹ bàbá yìí ò ní gbà ẹnìkan fẹ́ yọ̀pọ̀ èèyàn jẹ bàbá yìí ò ní gbà kéèyàn wá sáré kábàkàbà kẹ́nìkan mú wọn lọ́dọ̀ rẹ̀ ká náà mọ Chief Sunday Adéníyì Adéyẹmọ aka Ìgbòho kẹ́mi bàbá ọgbọ̀n kọ́lọ́nkọ́ lọ́rọ̀ ẹ̀mí bàbá ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà fún yín bàbá ẹ̀ní fòṣì ló gbà ànífọjọ́ lọ́jọ́ lọ ẹ̀mí wàá gùn lọ kánrin kéṣe pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ látàláfíà pẹ̀lú bàbá wa Professor Ọbánjí Akíntóyè àgbà ọ̀dàlẹ́kùn àjẹpẹ́ bàbá Koiki Media àti bẹ́ẹ̀ lọ ẹ rí wípé àwọn yìí
pẹ̀lú ọgbọ́n pẹ̀lú sùúrù pẹ̀lú làákàyè ló kálukú wá fi ń tò. ìwọ̀n ń ya gbogbo àwọn èèyàn gan lẹ́nu, ó yà ìjọba gan lẹ́nu, kódà àwọn ìran tó jẹ́ ìran Yorùbá yìí gan ó yà ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu torí wípé ẹni tó líìdì rálì yìí Kútàǹtì bàbá, ṣùgbọ́n Kútàǹtì tiwọn àwọn ò ṣe lórí èké, wọn ò ṣe lórí ìjàmbá, wọn ò ṣe lórí kéèyàn yẹ̀yàn jẹ, lórí kéèyàn jà fẹ́tọ̀ ọmọnìyàn, kéèyàn dúró lórí òtítọ́ kó dúró lórí òdodo, òní bàbá fi ń sáyé tiwọn ní wọ́n fi ń lògbà. ó wá jẹ́ wípé gbogbo ẹ̀ wá bọ́ sí gẹ́rẹ́gẹ́, ó wá jẹ́ pé tí Yorùbá nation gangan nídìí irú àwọn èèyàn tí ń fẹ́ kó bóun ṣe rálì irú rẹ̀ gẹ́lẹ́ lọ́lọ́run pèsè fún wa. àwọn èèyàn ń fojú wò wípé ṣé kò ní dàrú, ṣé Ìgbòho ní ṣe kinní kan, àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba gbogbo ibi tí wọ́n fojú sí yẹn wàhálà ọ̀nà débẹ̀. kódà kò sí rálì tá a ṣe èyí tí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí gẹ́rì wípé kò sí wàhálà, kò sí fìtínà, kò sí gbẹ́mísí omi òtó níbi kankan. inú mo wá fẹ́ ká fi sọ̀rọ̀, ká fi dá Masbi TV ká fi dá wọn lẹ́kọ̀ọ́. mo fi ń pariwo wípé àwọn bàbá wa ti ń já síwájú nínú movement yìí, kí wọ́n sokùn mọ́ Masbi kan sokùn màálù mọ́ ń dì í, wọ́n fi chain sí ń dì í, tí bá ti misbehave kan rẹ́ kan fi ráyè mọ́ wọ́ ọ torí pé ntọ́ra wọlé àgbọ́dọ̀ fún láyè. ntọ́ra wọlé yìí àgbọ́dọ̀ wòran, ó sì máa yẹ̀yẹ́ bàbá tiwa. bàbá Yorùbá ni gbogbo ọba jẹ́, yàtọ̀ fọ́bẹ ẹyọ kan péré ní ilé fọwọ́ sí ní ilé gbèjà rẹ̀ jà, ìyẹn lolúwo tìlú Ìwó. ẹ rí i pé oríṣiríṣi ọ̀nà bàbá yìí rìn láti pa ìṣe wa rẹ́, àṣà wa rẹ́. oríṣiríṣi ọ̀nà ni bàbá yìí rìn láti fà wá lé àwọn ẹ̀yà míì lọ́wọ́. oríṣiríṣi ọ̀nà ni bàbá yìí rìn láti fokùn sí gbogbo ìran Yorùbá lọ́rùn, wọn tà wá bí ewúrẹ́, káwọn dáwó sápò, wọn máa lọ Sáúdí, kán máa lọ lú òyìnbó máa bọ̀, kán máa lọ ọkọ̀ dẹ̀kùdẹ̀kù kan kọ́lé lálá kalẹ̀. ẹ rí i pé ńlọ́wà lọ́kàn bàbá yìí òun pẹ̀lú mufti ìlú Ìwó. ìdí nìyẹn bẹ́ẹ̀ bá ta sí Olúwo lórí yánkayànka tí ń ṣe, èmi ò rìn lè jà fún bàbá yẹn, bọ́tà wọn bá yókù kò sí ètò ìrìn ìdọ̀tí o, kò sí ètò ìrìn àbùkù. so ohunkóhun tá a bá máa ṣe ẹ jẹ́ ká fi làákàyè ká fọgbọ́n ṣe. gbọ̀nkálukú gan dẹ̀ pariwo lórí tolúwo, ẹ rí i pé gulegule wàhálà gan dínkù, gulegule ọba Olúwo dínkù, wàhálà kéye pọ́ ti tán lára ẹ o, kò tán lára rẹ̀ ṣùgbọ́n ó dínkù dáadáa. àná àti fi ń yé tí ọba tọwọ́ mẹ́ ìbọ́sọ fáínálì yóò padà kúrò lórí oyè yẹn, yóò fòye yẹn pàtàn torí pé kò ní bàrán Yorùbá jẹ́. orí Yorùbá gan ò sì ní fún láàyè tó bá jẹ́ pé àníyàn rẹ̀ síran wa ọ̀dà, orí wa gan bàjà àbí kó chéǹjì èrò burúkú tí bá ń bẹ lọ́kàn rẹ̀. bó lọ bó ṣe wòsùn tọ́lọ́ fẹ́ bòrò ronú léyàwó nínú ààfin, ìgbò láti gbọ́rù yẹn rí. ó kún tọ́jẹ́ wípé tẹ́ bá wo ìṣesí rẹ̀, bó lọ bó ṣe wòsùn tí ọmọ fagbónú inú yàrá láàfin tí ọmọ pósìtì ẹ̀ jáde, ẹ rí i pèsè sí bàbá yìí ó yàtọ̀. bàbá yìí ò dúró ń do pé kílẹ̀ Yorùbá tó rárá, kọ́ dàrú kó wọ́n tà wá ìlú ń dúró lé lórí. ṣùgbọ́n àwọn ọba yòókù dúró ti wá, àwọn ọba yòókù dúró ti wá, àtẹni tó fojú hàn àtẹni tí ò fojú hàn, àtẹni tí ń jà ń ta gbangba àtẹni tí ó jà ń ta gbangba. ẹ mọ̀ yín pẹ́yìn wa ni gbogbo wọn wà ní. tá a bá tiẹ̀ wá mọ̀ pé àwọn ọ̀kọ̀ọ̀kan ọ̀bá sí lẹ́yìn wa, ṣé bí ọgbọ́n làákàyè la máa lò tàbí rójú rere wọn. ibo lọmọ ti ṣe wà níwájú bàbá tá a rọ́nà lọ, a lè rọ́nà lọ bẹ́ẹ̀. n ló mú mi pàkíyèsí Masbi TV wípé bàbá wa Chief Sunday Adéníyì Adéyẹmọ aka Ìgbòho ṣá, ṣé ẹ̀yin òfin wa tí wọ́n kọ́ sàríkọ́ṣe ni? tí Masbi TV ṣé kò fi wa bàbá yìí sàríkọ́ṣe ni? gbogbo èèyàn ní ṣàlàyé èèyàn ń ṣàdúrà fún bàbá wa Chief Sunday Adéníyì Adéyẹmọ aka Ìgbòho ṣá. báwọn ọkùnrin Ṣàlàlú ṣe ń ṣàdúrà fún wọn làwọn obìnrin Ṣàlàlú ń ṣàdúrà, àwọn ọmọdé ń ṣàdúrà, àwọn àgbàlagbà ń ṣàdúrà fún wọn. gbogbo àwa tá a wà lórílẹ̀‐èdè yìí àdúrà là ń ṣe fún bàbá yìí. gbogbo àwọn tó wà lókè òkun àdúrà ni wọ́n ń ṣe ní gbogbo ìgbà lórí iṣẹ́ takuntakun táwọn bàbá yìí ṣe. kò wá jọ kò bá gbọdọ̀ jọ wípé láàrin wa gangan ni láti wá rí ẹni tí ọmọ tako àwọn ọba olóríire, àwọn bàbá wo orí adé ọrùn lẹ̀kẹ̀, táwa wípé à ń gbèjẹ ẹyọ kan fọ́kan
àwa nìkan ó tẹ̀lé Yorùbá nation kan ó tẹ̀lé ká má ṣe bẹ́ẹ̀ mọ́ o torí pé n tó mẹ́mí pariwo tó mú mi ké tó mú mi kẹhùn sọ̀rọ̀ jáde ó ní wípé ojú tí wọ́n fi ń wo Yorùbá nation gbójú jàǹdùkú ni gbà tó wá yí òǹkàlùkù tẹ́lẹ̀ òǹkàlùkù mọ̀ wípé tòótọ́ dáa ni ẹ rí i pé ìbẹ̀rẹ̀ rẹ̀ ìgbésílẹ̀ rẹ̀ ẹgbọ́n táwọn èèyàn sọ ń gbà yẹn àwọn fẹ́ dà lúrú ni àwọn jàǹdùkú ni àwọn wá ni àwọn ẹ̀yìn ni ìgbà táwa ń ṣe rálì tí wọ́n á rí ohun rere ìwà rere tí ń hàn lára bàbá wa ti Sunday Dr. Adeniyi Adeyemo aka Igboho Oòṣà ìwà rere tí ń ṣò lára wọn tí ò síjà tí ò sí wàhálà tí ò sí fìtínà ìgbà yẹn lára òǹkàlùkù wá balẹ̀ kódà àwọn ọlọ́pàá ò ríṣẹ́ ṣe wọn ò ríṣẹ́ ṣe torí gbogbo tí wọ́n ń ro kàn ní wípé kí wọ́n dàrú wọn mọ kó àwọn ẹ̀ sátìmọ́lé kò sì wáyé kò wáyé rárá o kò wáyé o kankan ọ̀fẹ́ wáyé débi wípé wọ́n wá jà níbì kan ìgbà wọn ń ṣe rálì lọ àfi tí àìṣe bá wáyé látọwọ́ àwọn míì ló kù kì í sọwọ́ àwọn tó ń ṣe rálì èmi ò sì rí kankan èmi ò rí rìpọ́ọ̀tù kankan o wípé bí kan wọn gba wọn ń ṣe rálì wá dìjà wá diwọ́ wá dẹ́yìn rárá Ọlọ́run wa pọ́n wa lé látòkè délẹ̀ ṣé wà bàbá tó já sí ọ̀kan náà wọn aṣíwájú wa yìí Chief Sunday tẹ̀sí close mọ́ dáadáa sẹ́yìn òríwà rẹ̀ kọ́pì ni ṣé jàǹdùkú mọ́ báyìí ni ajàfẹ́tọ̀ ni bàbá èsì jàǹdùkú ajàfẹ́tọ̀ ọmọnìyàn oní Chief Sunday Adeniyi Adeyemo aka Igboho Oòṣà bàbá tó dúndò wípé kìí ṣe Yorùbá nìkan gan ò lè yẹn jẹ́ wájú rẹ̀ káwá tó pèràn rẹ̀ tí bàbá wa dúró tì wá digbidigbi ẹ wo ohun tí àwọn ìjọba wa tán fojú bàbá yìí rí sẹmọkànlá ló kó bàbá yọ kó wá jẹ́ wípé ìwà tọmọlẹ́yìn ni ó wà lé ni ó wà fi jàǹdùkú hàn sẹ́yìnpọ̀kù díẹ̀ káàtó which mean pé Chief Sunday Adeniyi Adeyemo aka Igboho Oòṣà tẹ́ close mọ́ dáadáa yẹn tẹ́ fẹ́ dọmọ bíbí inú rẹ̀ àwa jẹ́ wípé ẹ̀ kàn ń fẹnu lásán jọ bàbá ni ẹ̀ fìwà jọ bàbá wa Chief Sunday Adeniyi Adeyemo aka Igboho Oòṣà èmi ò gbọ́ bí tí bàbá yìí ti ṣe yẹmọyẹmọ rí wọn ò sì ní ṣe láyé torí wípé ipa ribiribi wàhálà tí wọ́n ṣe lórí Yorùbá nation kọ́lọ̀ má jẹ́ kí wàhálà àwọn ó gbé kọ́lọ̀ má jẹ́ kí wàhálà gbogbo wọn ó gbé kọ́lọ̀ jẹ́ ká rere ńbẹ̀ bí wọ́n ṣe ń lò wá bí ẹran lórílẹ̀‐èdè yìí bí wọ́n ṣe ń fìyà jẹ wá lórílẹ̀‐èdè tá a wà yìí àgbàdo ogun àgbàdo àwàlà ṣùgbọ́n kọ́lọ̀ ń kọ́ bá wa mú dópin kí gbogbo ò dópin fún ọ̀rá pin wọ́rọ́wọ́ kó ń kálukọ́ bá tiẹ̀ lọ ẹ̀rí pa àjọra wa gan àjọra wa àwọn èdè tí wọ́n kó papọ̀ yìí àjọra wa ibo la Haúsá ti jọ Ìgbò ibo ni Ìgbò ti jọ Yorùbá ibo ni Yorùbá ti jọ Haúsá ẹ̀rí pa àjọra wa wọ́n sì kó wa papọ̀ sọ wá jẹ́ wípé tíyẹn bá wò dáadáa ń sìn yìí ẹni tó fẹ́ sin àwọn ẹranko tó fẹ́ ní sùúrù tó wá kó kìnìún nú ọgbà tí ọ̀kan kejì fún ó kó ẹkùn nú ọgbà kọ̀ọ̀kan kejì ó kó àwọn ìgalà nú ọgbà kọ̀ọ̀kan kejì fún wọn ẹ wá rí wípé ó fà àwọn ẹran yìí ṣe jàmbá fúnra wọn ni ó fi ṣe jàmbá fúnra wọn ni torí wípé tẹ́bi bá pa kìnìún kò sí èyí tí ò lè pa náà méjèèjì ó lè pa ẹkùn ó lè pa gálà tẹ́bi bá sì pa ẹkùn ìṣeéṣe tó bá rọ́mọ kìnìún tẹ́kùn bá dá àgbàlagbà yóò pọ̀ mọ́ kìnìún yóò sì pa gálà ìgalà wà ní koríko lòún jẹ koríko ní jẹ o òun ò lè pa ẹkùn kò sì lè pa kò lè pa kìnìún òun á bọ́ sínú yà ọ bọ́ sínú òsì òun là ń méjèèjì àmọ́ fi so oúnjẹ ẹwà rí yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè yìí rí àwa àrán mẹ́tẹ̀ẹ̀ta bí mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n kó papọ̀ yìí àjọra wa nínú wà a ò jọra wa ìmúra a ò jọra wa nínú ìṣesí a ò jọra wa nítọ̀rọ̀ a ò jọra wa ìwà wa gan ò jọra wa bá a ṣe ń bínú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹwà rí yẹn àwọn kan dájú láàrin wa kò sẹ́ni tí wọn ò lè pa àwọn kan bẹ̀rù wọn láwọn bẹ̀rù Ọlọ́run àwọn tó sì dájú yìí àwọn lọ́gbẹ́sìn wá abẹ́ẹ̀ kíyèsí àárín tí mò ń sọ ni nínú ìran mẹ́ta àbí mẹ́rin tí ń bẹ lórílẹ̀‐èdè yìí ìran tó ta lè pé àlàáfíà ń bẹ ń bẹ jù níran ìran Yorùbá bẹ̀rù jà wọ́n bẹ̀rù ogun kì í ṣe pé àlè jà kì í ṣe pé àlè jagun ni tí mò ń sọ mọ́ sí mi gbọ́ o ṣùgbọ́n àìpilẹ̀ rẹ̀ ẹ lè rí ibi tí ìran Yorùbá ti pilẹ̀ ogun wípé wọ́n wá ń dàbí kan rú àwọn ẹ̀yẹ òkè ọya yìí náà ni nílẹ̀ wọn gangan wọ́n yàn wá jẹ
wọ́n tún wá sórí ilẹ̀ wa gan ìyànjẹ náà tún ṣe fún wa bí ẹ lọlẹ̀ Ìgbò náà bákan náà ẹwà àárín yẹn ń sìn yìí wọ́n wá jẹ́ pé tí wọn ò lè gbà ń lù tiwọn ni wọ́n ń ṣe fáwa ń lù tiwa tá a bá wá kọ̀ àwọn rẹ́dí àti pa wá tẹ́sí ń pa wá ẹwà àárín yẹn so rálì táwa ń ṣe yẹn gbogbo ìlàkàkà láti jẹ́ kí Yorùbá nation kó dúró ẹwà rí wípé kì í ṣiṣẹ́ kékeré ni Ọlọ́run ti wá gbàdúrà wa débi wípé gbogbo rálì tá a ṣe pátápátá kò síbi tíjọba ti rí wa dì mú kò síbi tí ẹnì kankan nínú àwọn agbófinró ni tí wọ́n ti rí wa dì mú nínú àwọn adájọ́ ni tí wọ́n ti rí wa dì mú pé wọ́n hùwà aburú nìkan rárá kò wáyé so bó ṣe wá bẹ̀rẹ̀ yẹn bẹ́ẹ̀ ló yẹ ká máa tọ́ lọ ká máa fi tàwọn bàbá wa Professor Banji Akintoye ká máa fi tàwọn bàbá wa Chief Dr. Sunday Adeniyi Adeyemo aka Igboho bàbá Koiki Media ká máa fi tàwọn yìí ṣàríkọ́ṣe àtàwọn bàbá wa yòókù tí a ò lè dárúkọ wọn tó jẹ́ wípé wọ́ọ́rọ́wọ́ ni wọ́n ń ṣe pẹ̀lú ọgbọ́n pẹ̀lú ọpọlọ pẹ̀lú làákàyè ni wọ́n fi ń ṣe wọn ò fi jàǹdùkú bọ̀ àwọn wa ló yẹ ká máa kọ́pì àwọn ló yẹ ká máa tẹ̀lé inú yóò fi mú kí iṣẹ́ rere iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe láàárọ̀ lọ́sàn-án lálẹ́ lóru ní gbogbo gbà láti fi jẹ́ wípé kí ìran Yorùbá ká kú òdòkó ẹrú oko ẹrú la wà yìí oko ẹrú la wà ẹ má jẹ́ àtàrà wa á dá oko kalẹ̀ á tún wá máa sọ oko àwọn mi ó kó olóko láago 9 ìgbà tí ọba tó dóko láàárọ̀ wọn tó fi màálù jẹ oko láàrin òru sóko ẹrú kọ́ la wà yẹn tá a bá sì sọ lọ tá a sọ bọ̀ tẹ làgọ́ ọlọ́pàá bẹ́ẹ̀ bá tún múra wọn ò fi yín lẹ̀ ságọ́ ọlọ́pàá ni láwọn ọ̀ràn burúkú tí hàn wá lè mọ̀ yìí ẹ wàá rí yẹn dẹ́ wo gbogbo ọrọ̀ ajé tá a ní àwọn wo ní gbádùn rẹ̀ jù tá a bá wo gbogbo ètò ìṣèjọba àwọn wo ní gbádùn rẹ̀ jù àwọn tá à ń wí yìí náà ni àwọn sáfúlà ní bòròró yìí náà ni ó wá jẹ́ wípé gbogbo ẹ̀yà ni wọ́n wá yàn jẹ ìgbà wọn wá pa gbogbo akú tí wọ́n ṣe pabambarì fún Ìgbò tí wọ́n ṣe fún Yorùbá gbogbo nǹkan ogun wa nígbà ayé Abacha wọ́n wá kó gbogbo ẹ̀ lọ́lẹ̀ Haúsá gbogbo nǹkan ogun tó orílẹ̀-èdè yìí ní pátápátá ilẹ̀ Haúsá wọn kó lọ wọn ò ṣe ẹyọ kan kù sílẹ̀ Yorùbá wọn ò ṣe ẹyọ kan kù sílẹ̀ Ìgbò ilẹ̀ Haúsá wọn kó gbogbo ẹ̀ lọ tí wàá fi ń yàwó náà káyè tí fi ń yàwó lọ́pọlọ wípé àwọn ti múra àjàdì wá àwọn ti múra ìjà ní gbogbo ìgbà ni wọ́n sì máa fi ń hùwà wípé kógun ó sáde kí wàhálà ó dé bí ọba wa jẹ́ bẹ́ẹ̀ ni lórí ilẹ̀ wa àádàkọ ẹ sì mọ́ mẹ́sì lọ fi màálù jẹ́ tágbẹ̀ bá sọ̀rọ̀ tó nìkan máa lóko àbíyàn méjì ẹ̀ sì tún pa wọ́n tí wọ́n bá gbé ńlá àgọ́ ọlọ́pàá ẹni tí wọ́n ka yín mọ́bẹ̀ ni ẹ wo oríṣiríṣi nǹkan tí ń ṣẹlẹ̀ sí wa ọ̀tọ̀ ni ti gbígbé ọ̀tọ̀ làwọn ajínigbé tí wọ́n bá wá wọn lọ wá wọn bọ̀ ẹ rí para wọn yìí náà ni àwọn ẹ̀yà míì náà ń ṣe o ẹ má jẹ́ ká parọ́ o àwọn Yorùbá náà ń ṣe àwọn Ìgbò náà ń ṣe ara wọn wọ́n sì ti kọ́ àwọn dá kalẹ̀ àwọn wọn pọ̀ nù rẹ̀ ẹ wo bítíbitì millions tẹ́ ti gbà wọ́n gbowó tẹlifí wọ́n sì tún pa ẹ wo àárín yẹn ọjọ́ mélòó la tó wá fẹ́ bọ́ lẹ́nu wàhálà yìí àfi ká jà fún Yorùbá nation àfi ká dá dúró ẹ má jẹ́ ká tara wa ní gbogbo ìyá ìfilé wọlé sim ẹ rí i pé bàbá wa Chief Sunday Adeniyi Adeyemo aka Igboho iṣẹ́ kékeré kọ́ ni wọ́n ṣe nugbó pẹ̀lú àwọn agbófinró wa àwọn àmì iṣẹ́ kékeré kọ́ wọ́n ṣe ẹ rí i pé wọ́n jọ fọ́ gbogbo nugbó gbogbo ibi táwọn ọ̀daràn yìí wá bàbá yìí má gbìyànjú Ọlọ́run kó san wọ́n lẹ́san rí gbogbo àwọn tí ń jà fún wa Ọlọ́run kó san wọ́n lẹ́san inú mú mi pariwo a gbọ́dọ̀ rí ọmọ Yorùbá nation kan tí ọmọ sì wà wò a gbọ́dọ̀ rí ọmọ Yorùbá nation kan tẹ́ pé àjọ ń struggle wípé kó iléèdè yìí kára pin wọ́rọ́wọ́ kí Yorùbá nation ó dúró kó kálukú bá tiẹ̀ lọ a gbọ́dọ̀ rí wa pa à ń ṣe jàǹdùkú a gbọ́dọ̀ rí wa wípé à ń ṣe ìpáǹlẹ̀ rárá torí pé ọwọ́ ta lápá àti kọ́ yá ọwọ́ ta la fẹ́ sọ pé àti kọ́ ṣé ọwọ́ bàbá Professor Banji Akintoye látọ̀pá àti kọ́ ni àbáwọn professors yòókù tàbí àwọn ọ̀jọ̀gbọ́n yòókù tàbí ọwọ́ bàbá wa Chief Sunday Adeniyi Adeyemo aka Igboho sọ́wọ́ wọn láti pa kọjá ndùkú ni láti kọjá àgbòrò láti kọ́ èké ebú ẹ rí i pé gbogbo táwọn bàbá yìí tí wọ́n ń jà fún tí wọ́n sì ń dáàbò bò ní wípé ìpáǹle kò sí ńbẹ̀ rárá
wàhálà ò sí ńbẹ̀, ká sọ̀rọ̀ burúkú ò sí ńbẹ̀. ẹ wàá nìyẹn bàbá sì gbọ́ control. tí wọ́n bá ní báyìí ni bẹ́ẹ̀ náà ni, tí wọ́n bá ní báyìí ni bẹ́ẹ̀ náà ni. ẹ wàá rí pé ohun gbogbo túbà ó tùṣẹ́. ńlọ jẹ́ kémi ò fi mọ̀ wípé lágbára tí tóbi ọlọ́run ọba, lágbára tóbi elédùmarè, Yorùbá nation wáyé kò sì ní pẹ́ pẹ̀lú ògùntàn náà ọba. ẹ wo bí wọ́n bá orílẹ̀-èdè yìí dé. ká má tanra wa ká sì má nílẹ̀mí. ẹ wo bí tí wọ́n bá orílẹ̀-èdè yìí dé. epo tá à ń kígbe tẹ́lẹ̀ pọ̀ wọ́n epo sì wọ́n báyìí náà fa. kì í ṣe pé epo dẹ̀ o. ẹ wo ọgbọ́n burúkú, wọ́n kọ́ gbé lọ 2000, wọ́n gbé lọ 15, around 1000 ni wọ́n tà ń sìn yìí. ní tí wọ́n bá ní bí 10 naira ní bí 20 naira ní, ẹ wá wo bí wọ́n gbé lọ. àwọn míì náà tí ọba tí wọ́n ṣe làákàyè, àwọn alépo ti dẹ̀ láti 2000 sí 1000. iṣẹ́ wo lèèyàn fẹ́ fi petrol 900 naira 950 naira per litre 1000 naira per litre tí ò tún pé lítà gan, tí a tún dọ́gbọ́n sí i. iṣẹ́ wo lèèyàn fẹ́ fi ṣe? àfi kọ́lọ́ nǹkan ṣàánú wa, kọ́lọ́ má jẹ́ ká ṣe àṣesọ́ọ̀tì, kọ́lọ́ má jẹ́ ká kábàámọ̀ pa wá ilé ayé. àwọn ìjọba yìí wọ́n hàn wá lè mọ̀ fa. wọ́n ń fi ojú wa rí pitipiti, wọ́n ń fi ojú wa rí oríṣiríṣi, torí wípé ọ̀nà tí wọ́n ń gbà ṣèjọba lé wa lórí, wọ́n à ń ṣe lọ́nà tí ló fi dẹrùn, wọ́n à ń ṣe lọ́nà tí mẹ̀kúnnù ó fi gbádùn, wọ́n à ń ṣe lọ́nà tó jẹ́ wípé jíjẹ mímu wa yóò fi rọrùn, wọ́n à ń ṣe ìjọba yìí lọ́nà tá a fi raṣọ wọ̀ gan, wọ́n à ń ṣe ìjọba yìí níjọba tí àwọn ọmọ òfin lè lọ skul tó wù òbí, táwọn ọmọ òfin lè lọ skul tó wù wọ́n. owó yìí ti gara jù. ní tó mú ìjọba gangan tí ẹni ń gbowó skul, ìjọba gangan ń gbowó skul. ẹwà rí yẹn ká tó wá sọ tàwọn aládàáni. àwọn èèyàn máa ń pariwo wípé skul aládàáni mọ̀ wọ́n ọmọ wọn gan. ẹ rí wípé mo fẹ́ rán Masb TV létí nípa tó o bá gbọ́ kó o máa gbọ́, tó o bá yìí sì gbọ́ rí jẹ́ kí n gbé sí ẹ létí. bàbá wa His Imperial Majesty ẹni ńlẹ̀ ní iye ní àpọ́nlé, bàbá wa ọba Fọlábí Oyèládùn ní Ghandi Òrùmọ̀gẹ̀gẹ̀ kẹta. àwọn pe gbogbo ìlú jọ sí town hall. wọ́n ní wọ́n máa béèrè ìbéèrè lọ́wọ́ àwọn. ọ̀nà wo la fi ṣe ìlú yìí àtàgbègbè rẹ̀, pàápàá jùlọ ilẹ̀ Yorùbá, tí ó fi tùbà tí ó tùṣẹ́, tí ó fi rọjú. òǹkàlùkù wá ń jáde, wọ́n wá ń sọ̀rọ̀, wọ́n ń béèrè bó o láṣẹ gbé gbà. bàbá wa náà ń dá wọn lóhùn. ẹnìkan wá béèrè wípé ilẹ̀ wọn l'Ògbómọ̀ṣọ́ gan fa. ọgbọ́n wo ni bàbá ọba Ghandi ni wọ́n bá wa fi ṣe tí ilé ó fi rọjú? bàbá ní tá a bá sì ní parọ́ mẹ́jẹ àtàrà wa, èèyàn ò lè pàṣẹ lórí dúkìá onídúkìá. ẹni ó gbé mọ́tò kalẹ̀ ó lóun fẹ́ ta mọ́tò, ó ṣàníye tó rà, ó níye tó gbélé lórí. ẹni tó bá fẹ́ rà lòun ó tà púpọ̀ wọ́n. rìsọ́ọ̀tì ẹ̀nu tí wọ́n bá gbé 1 million lórí 1 plot kan, yí pé 1 million ni. tẹ́nì yìí bá débẹ̀ tó ní 500 lòun ó san, tẹ́lòmíì débẹ̀ tó ní 400 lòun ó san, tẹ́lòmíì débẹ̀ tó ní 490 lòun ó san. wọ́n 500 ni wọ́n padà ta fún. ṣùgbọ́n ńgbà tí wọ́n bá ń tà lọ́wọ́n, táwa náà ń sa ọjọ́ tá à ń rà lọ́wọ́n, kò ní wálẹ̀. àwa láàmú wálẹ̀ fúnra wa. ìgbà tá a bá kọ̀ tá a rà, ẹni ó gbówó ọjà lókè yóò wálẹ̀ ń túláàsì. nítèmi rí sàárín yẹn nìyẹn o. so oríṣiríṣi àwọn ọ̀rọ̀ ni wọ́n sọ tí bàbá wa dá wa lóhùn, tí fi hàn wípé bàbá wá láti ṣèlú ni, bàbá wá láti túlù ṣe ni àtàgbègbè rẹ̀, wọn ò wá láti jẹ̀lú. àwọn ètò rere tí bàbá ọba Ghandi ń ṣe, ó ti yẹ kí Masb TV, kẹ́ máa wo Focus TV Ògbómọ̀ṣọ́, kẹ́ máa wo àwọn oríṣiríṣi àwọn channel tó wà ní Ògbómọ̀ṣọ́, kẹ́ máa rí àwọn nǹkan ribiribi. kẹ́yìn gan máa wọ̀lú Ògbómọ̀ṣọ́ lọ, kẹ́ máa wo àwọn nǹkan ribiribi tí bàbá ọba Ghandi ń ṣe. ẹ rí wípé wọ́n kúrò lọ́ba kẹ́jẹ́kẹ́jẹ́, wọ́n kúrò lọ́ba tọ́pọ̀ wá ṣeré. iṣẹ́ gidi ni bàbá ọba Ghandi ṣe. iṣẹ́ tí wọ́n ti ṣe kalẹ̀ ń sìn yìí láàrin bí ọdún kan ọdún méjì tí wọ́n gun orí àléfà yìí, ọba míì ti wà ń bẹ̀ lẹ́gbẹ̀rún ọdún kò tí ì sí. eléyìí sínú páńpẹ́ yẹn lé, kò sínú páńfi wọ́n yin ọba kan. bó ṣe rí là ń sọ, bó ṣe rí là ń sọ o. so bàbá ọba Ghandi wọn èyí ṣe ọba tíyẹn lè yọnu sí rárá. number 1 ọba ni wọ́n,
His Imperial Majesty #1 ni wọ́n tí wọ́n ti fọwọ́rọ́ sẹ́yìn bàbá tó dúró tìlú ẹ̀ tán pátápátá àwọn wá sìnlú ni sẹ́ẹ̀dẹ̀ mọ̀ wọ́n fẹ́ kí àwọn kankan ó yé wa ṣe rí ọba tó bá dúró nípò ọba àwọn alámọ̀ wò pé ọba ìránṣẹ́ wọn fẹ́ jẹ́ fún wa bàbá jókòó lẹ́wọ̀n ni ẹ máa béèrè kí lẹ fẹ́ kí n ṣe ṣé ẹ mọ̀ pé tó bá fara rẹ̀ kalẹ̀ wípé kí lẹ fẹ́ kí n ṣe ẹnì yẹn ti sọra rẹ̀ di olùránṣẹ́ ìlú ọ̀wà gbádùn ẹni bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹni tó ga pa ókè yìí pé òkè lókè lòún wà ta ni ò lè bá a sọ̀rọ̀ bàbá wa mú gbogbo ẹ̀ jẹ́jẹ́ wọ́n mú gbogbo ẹ̀ pẹ̀lú rọrùn ẹ wàá rí i pé gbogbo bí nǹkan ṣe ń dá l'Ógbómọ̀ṣọ́ lójoojúmọ́ nípa àfarabalẹ̀ bàbá yìí ni nípa ẹ̀mí sùúrù wọn ni o nípa kún ọ rẹra wọn lẹ̀ àwa làwọn wọn pé ọba rẹra wọn lẹ̀ ni torí pé ẹni tí ó bá darí ìlú dandan ni káwọn ìlú ó lè súnmọ́ dandan ni kí wọ́n lè sọ èrò ọkàn wọn jáde ọba tó bá lejú wa ń li gẹ́gẹ́ bí lèmọ́mù ṣe máa fọn lórí mọ́ńbàrí yẹn tí lèmọ́mù ọmọ tu bí ejò tí ọmọ sọ̀rọ̀ sọ́ba tí ọmọ sọ̀rọ̀ sáwọn afáàlú tí ọmọ sọ̀rọ̀ sóríṣiríṣi ó ní masbi yìí ń sọ wípé ọba ń yàn jẹ ẹni tí ń yan ọba jẹ láyìlá ìlàlá ó yẹ kó tọrọ àforíjì gidi ṣe astagafu láì nígbàgbà masberia tí wọn bá ní wípé gbogbo ọ̀tẹ̀ gbé kalẹ̀ pẹ̀lú làákàyè ẹni tó ń rí sọ gbogbo ọ̀tẹ̀ gbé kalẹ̀ yẹn tí wọn bá ní gbé kalẹ̀ pẹ̀lú ẹ̀mí sùúrù wà lẹ́nìyẹn rí sọ tí wọn bá ní gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ ń pa bàbá wa ọba Ghandi yẹn tí wọn bá ní wípé ó yẹ kẹ́ ẹ tọrọ àforíjì bí ìgbèyàn ti mu tí yóò ní tọwọ́ sọ oríṣiríṣi ọ̀rọ̀ jáde ìgbọ́ tí wàá dá lójú rẹ̀ tó náà wàá bú ẹkún pé òun sí ọ̀rọ̀ sọ sẹ́ni tí ó yẹ kó wọ́n sọ̀rọ̀ sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ní tẹ́sán yẹn rí kọ́dà wa tó rí nǹkan míì fi wé e tí ó tún wá fi jọ wípé abẹ́ntọ́ sọ̀rọ̀ yìí sórí rẹ̀ sì pé báyìí tó dẹ̀ mọ tí ń sọ tí èsì pọ́wọ́ sáyó lọ́wọ́ ẹ̀wà rí yẹn ọ̀rọ̀ yẹn jọ tí ò sí yàtọ̀ ńlá fi ń pariwo wípé ẹ má kó ẹrọ̀fọ̀ ìdọ̀tí ẹ má kó bá Yorùbá Nation àwọn èèyàn bá sọ́lẹ̀ tí Yorùbá Nation ti ń ṣiṣẹ́ takuntakun tẹ́yìn náà sì mọ̀ tí wọ́n ń ṣe iṣẹ́ takuntakun láàárọ̀ lọ́sàn-án lálẹ́ lóru lọ́nà bí ó ṣe padà dé àwọn ọmọ Yorùbá lọ́rùn tílẹ̀ Yorùbá yìí ó tòrò ogun pípa gbígbé yìí tó jẹ́ pé gbogbo bí nǹkan ṣe wọ́n yìí tí nǹkan wálẹ̀ tá a padà fi pàtàn rere wípé láyé ìgbà kan tí gbogbo ẹ̀ le kókókó àwọn tó dá Yorùbá Nation sílẹ̀ yìí àwọn ọlọ́padà kó wa yọ ńbẹ̀ bẹ́ẹ̀ náà ni ó sì rí inṣàlá ọ̀bẹ́ ló máa rí làwa fi ń pariwo wípé ẹ jẹ́ ká kẹ́ àwọn ọba wa ká máa kẹ́ wọn gẹ̀gẹ̀ torí pé àwọn ni bàbá wa kò sọ́gbọ́n tá a fẹ́ dá kò sọ́nà tá a fẹ́ rìn àwọn ni ó mú wa wọ Yorùbá Nation ní tí mò ń sọ ti yé mi ó yé àwọn àgbààgbà ojú rere wọn là ń wà láì ṣe pé a bá rójú rere wọn tí bàbá bá kọ ọmọ ọ̀nà wo ni ọmọ fẹ́ gbà tí ó fi rẹ́tọ̀ gbà bàbá fi sọ ipò gba ọgbọ́n ọgbà làákàyè ọgbà sùúrù ó sì gba òye wọ́n sì lo ohun tí ọba da àìfi gìrìgìrì mu pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni pẹ̀lú ọgbọ́n pẹ̀lú làákàyè ni ẹ rí i wípé ohun gbogbo ń lọ déédéé ni ibi tẹ́tì ẹ̀ ti kẹ́kọ̀ọ́ tí mo tún fẹ́ kẹ́kọ̀ọ́ rere bàbá wa Professor Banji Akíntóyè Ọlọ́run kó lọ́rọ̀ ẹ̀mí bàbá yìí fún wa Ọlọ́run kó lọ́rọ̀ ẹ̀mí wọn tí orílẹ̀-èdè yìí bá dúró tán yẹn Yorùbá Nation Ọlọ́run má fẹ́ nìkan kan sàwátì bàbá ní Chief Sunday Adéníyì Adéyẹmọ aka Ìgbòho pé wọ́n ṣe nǹkan kan tí ó bá wọn lójijì wọ́n ní wọ́n ṣe nǹkan kan tó jẹ́ wípé àwọn mọ̀ pé bí wọ́n ṣe náà nìyẹn bí nǹkan báyìí bá ṣẹlẹ̀ kọ́lọ́ má jẹ́ kárí láburú kọ́lọ́ má jẹ́ kárí irú rẹ̀ mọ́ nígbà tí ìjọba tọ̀hún tí wọ́n kọ́ àwọn gidi gan kú lọ bá wọn láàrin òru tí wọ́n fẹ́ gbẹ̀mí bàbá ẹ rí wípé bàbá ọjà kì í ṣe pé kọ̀ǹsábà ni àtijà ní tí mo sọ jẹ́ kó yé wa o bí wọ́n ṣe sígun lọ bá wọn yẹn tọ́lọ́ sì mú wọn jáde wọ́rọ́wọ́ tí wọn ò sì rí wọn wọ́n sì wà nulẹ̀ wọ́n sì jáde wọ́rọ́wọ́ àárín wọn náà wọ́n sì gbà kọjá ẹ̀rí pọ́lọ̀ ń tóbi lọ́ba wọn ò sì rí wọn inú ilé náà wọ́n sì wà tẹ́sí gbà rí wọn kọjá ẹ wo àárín yẹn ṣé ẹ mọ̀ pé tí wọ́n bá fẹ́ ṣe nìkan àbíyàn méjì ń jàǹbá ìṣeéṣe kó ṣeé ṣe
ṣùgbọ́n Ọlọ́run fún wọn làákàyè, ó fún wọn lọ́gbọ́n, ó fún wọn lóye wípé ẹ̀tọ́ là ń jà fún, ẹ̀tọ́ là ń jà fún, eléyìí èsè jàǹdùkú. Masberry a máa gbọ́ ẹ̀tọ́ ìlà ń jà fún, ọ̀nà tí ìran Yorùbá, àwọn ọmọ Yorùbá tá a fi ní òmìnira, kìí ṣe pé pẹ̀lú páńle, kìí ṣe pé pẹ̀lú wàhálà, kìí ṣe pẹ̀lú fìtínà, kìí ṣe pẹ̀lú agídí, kìí ṣe pẹ̀lú ká máa béèbú, kìí dẹ̀ ṣe pẹ̀lú ká máa dáwọn àgbàlagbà mọ̀, kódà kìí ṣe pé ká máa dájọba gan mọ̀. Ẹ rí i pé àwọn ibi tó ti yẹ ká gbàṣẹ ká tó ṣe rálì à ń gbàṣẹ ń bẹ̀. Àdéhùn tá a bá tún wá ṣe kalẹ̀ ń bẹ̀ wípé kò ní síjà, kò ní sí wàhálà, kò ní sí fìtínà. Ẹ rí i pé bẹ́ẹ̀ náà ní rí. Ara ibi tó ti yẹ ká kẹ́kọ̀ọ́ nìyẹn. Masbi TV, ẹ kàn súnmọ́ olóyè tí Sunday Igboho ni, ẹ mú wà bàbá, ẹ mú wà bàbá o, ẹ mú wà wọn o. Bàbá òkè lágbàlagbà kankan fín, gbogbo àwọn tó jẹ́ aṣíwájú apáta ni bàbá ń bọ̀wọ̀ fún, torí wípé gbogbo wọn ìlàyé wọn wà ń bi Yorùbá nation, tá a bá ní tanra wa, tá a sì ní parọ́ fúnra wa, gbogbo wọn pátápátá ìlàyé wọn wà ń bẹ̀. Òǹkàlùkù ló ní slọ́ọ̀tì ń bẹ̀, òǹkàlùkù ló níṣẹ́ tí ó ṣe. Àyè àwọn ọba ìlú wà ń bẹ̀, àyè àwọn àáfàá mùsùlùmí wà ń bẹ̀, àyè àwọn àáfàá kìrìsìtẹ́nì wà ń bẹ̀, àwọn pásítọ̀, àyè àwọn babaláwo wà ń bẹ̀, àyè àwọn ọ̀mọ̀wé ó wà ń bẹ̀, àyè oníṣẹ́ ọwọ́ wà ń bẹ̀, àyè àwọn oníṣòwò wà ń bẹ̀, àyè àwọn ọmọléèwé ó wà ń bẹ̀, ọmọ kéwú, àwọn tí ń kẹ́kọ̀ọ́ bíbélì, àyè òǹkàlùkù ló wà ń bẹ̀, àyè ọmọdé wà, àyè àgbàlagbà wà, àyè àwọn obìnrin wà tí wọ́n fi ran Yorùbá nation lọ́wọ́, àyè àwọn ọkùnrin wà tí wọ́n fi ran Yorùbá nation lọ́wọ́. Èyí tèmi mọ̀ lèmi ń ṣe yìí. Ọ̀nà tèmi mọ̀ láti fi ran, tágbára mi sì ká láti fi ran Yorùbá nation lọ́wọ́, láti wí pé ká polongo ẹ̀ kí gbogbo àwọn tí ò yé kó yé wọn, gbogbo bíi tí ọwọ́jà òde tẹ́lẹ̀ kọ́wọ́jà òde bẹ́ẹ̀, kọ́mọ̀ jálejò sóńkálukú, kọ́mọ̀ jẹ́ titun fóńkálukú, kí wọ́n sì má máa fojú wò ó níwò wípé Yorùbá nation àwọn jàǹdùkú ni. Kò ṣe jàǹdùkú rárá. Àwọn ọmọlúàbí la kún bẹ́ẹ̀. Mo sì mọ̀ pé yìí tó kù ní ẹ padà kún wa. Kọ̀sọ́gbọ́n tẹ fẹ́ dá sí i, kọ̀sọ́gbọ́n tẹ fẹ́ dá sí i. Ẹ kàn ń wò wá pé ká máa ṣe lọ ni. Gbogbo yín lẹ́ padà kún wa. Ẹ wo nísìnyí ẹ ti ń gbìyànjú àti lu ọdún 8 sọdún kejì kọ́ yìí ní àbọ́dún kẹta. Ẹ wá rí yẹn. Ẹ wá wo ta ló lè mọ tí ó ṣẹlẹ̀. Ẹ wo ebi ṣe pọ̀. Èèyàn ò lè jẹun kù ń sìn kọ́ sóúnjẹ nù mọ́. Àbí ẹ kọ́mẹ̀ntì sábẹ́ ká gbọ́ ẹ tí bá ń tọ́jú ẹ̀bà kù tọ́wọ́ mú ẹ̀bà ní láàárọ̀ ọjọ́ kejì pé kó wọn tẹ ẹ̀bà mi tọ́wọ́ aṣọ tàná yẹn nù. Ẹ rí i pé kò wáyé mọ́. Àwọn oúnjẹ tá à ń jẹ tẹ́lẹ̀ tá a máa bẹ iṣu mọ́ èpo iṣu tá a dànù fáwọn ẹran sóṣeṣe máa ń sìn yìí, èlùbọ́ wọn tó fi ń ṣe ẹ̀gẹ́ gan, èpo ẹ̀gẹ́ wọn ni wọ́n tún rẹ sómi, wọ́n sí èpo ẹ̀kú ńbẹ̀. Kọ́lọ̀ nǹkan bá wa kó ìyẹn ńlẹ̀, kọ́lọ̀ nǹkan bá wa kó wàhálà yìí ńlẹ̀, inú pákáleke tí wọ́n kó wa sí, kọ́lọ̀ nǹkan ṣàánú wa, kọ̀ọ̀kan àwọn tí ń darí wa yìí. Àwọn tí ń darí wa ò jẹ̀yà o, ẹni bá ní wọ́n ń jẹ̀yà ń tanra wa ní o. Fámìlì wọn kankan ò lè jẹ̀yà. Oyún inú wọ́n ti kọ́lé fún, ra mọ́tò fún kalẹ̀, wọ́n ti fowó sákàǹtì fún, ipe àyíbá àmọ́ òun lè kú lójijì, wọ́n ti ṣe tiẹ̀ kalẹ̀ fún. So ọmọ tí wọn ò tí ì bí gan ti lógún láyé. So àwa tá a láà wà lábẹ́ ìjọba yìí níjọba ọ̀dámọ̀, orí tiwa wọ́n sì fi ń gba owó, àwa náà dẹ̀ ń fìyà jẹ. Ṣé rí wípé ó yẹ ká jọ jókòó papọ̀ ká gbọ́ra wa yé. Ó yẹ ká jọ jókòó papọ̀ ká mọ tá à ń ṣe àwọn ọmọ Yorùbá. Ó yẹ ká jọ jókòó papọ̀ ká má fojú wípé kìrìsìtẹ́nì làwọn kan, oníṣẹ̀ṣe làwọn kan, mùsùlùmí làwọn kan, Yorùbá kan náà ń gbogbo wa. Àfi ká jọ fọwọ́sowọ́ papọ̀ láfi lè débùtì ògo. Àfi kí mọ̀ràn wọ́ papọ̀ o tá a bá fẹ́ bọ́ lọ́wọ́ àwọn jàǹdùkú yìí. Torí wípé àwọn ń fojú jàǹdùkú wo àwa tá à ń ṣe Yorùbá nation, wọn ò rí wa mú bẹ́ẹ̀. Ẹ wàá rí wípé àwọn adarí wa yìí gangan, àwọn gangan lọ̀tá wa. Àwọn gangan lọ̀tá wa. Wọ́n ń lọ ìlú òyìnbó, wọ́n rí báwọn òyìnbó ṣe ṣe títì tiwọn. Wọ́n ń lọ ìlú òyìnbó, wọ́n rí bí òyìnbó ṣe ṣe tírèènì tiwọn.
àwọn ọkọ̀ tí ìjọba fi ń ṣe èrò gbígbé wọ́n rí bí wọ́n ṣe gbogbo ẹ̀ tó wá dàbí ẹni wípé ẹni tó bá ní owó tó ní burúkú owó tó wá ra mọ́tò tẹ́nìkan rà rí mọ́tò náà padà wá ṣuyọ́ páàkì ẹlẹ́ni torí pé ètò mọ́tò tìjọba ó rọjú ó sì rọrùn ó sì pọ̀ ń lù ú ìrọ̀rùn ló sì bá dé láti wọ mọ́tò ìjọba láti gun tírẹ́ẹ̀nì ìjọba láti wọ aeroplane ìjọba gbogbo ohun tíjọba wa ń lò tẹ́bí ṣe transport ó rọrùn fáráàlú ju kéèyàn ra tara ẹ̀ lọ ìdínú tá a fi ń rí tòkunbọ̀ tuntun rà ìdí nìyẹn tí a fi ń kó fíríjì kó fáànù wá fún wa àwọn ti ní lọ́pọ̀ yanturu tíjọba ti ṣẹlẹ̀ fún wọn táwọn ń lò lọ́fẹ̀ẹ́ bí ẹ̀ bá fẹ́ rẹ́ǹtì ilé ń bẹ̀ gbogbo nǹkan tí máa bẹ ní olówó lọ́dọ̀ wa ń bí èèyàn bá nulẹ̀ mọ́tò tún wà nù ọgbà èèyàn rẹ́ǹtì gbogbo ẹ̀ papọ̀ ni tọ́jẹ́ wípé ara èèyàn lásán pẹ̀lú aṣọ téèyàn wọ̀ pẹ̀lú ọṣẹ àti kànkàn búrọ́ọ̀ṣì ìfọnu tówẹ́ẹ̀lì téèyàn bá wọnú lé nìyẹn ẹwà rìn yẹn ńlọrun fi yàtọ̀ sí bí ètò jíjẹ kódà kìí solówó nìkan ní gbádùn bí jíjẹ mímu kò sólówó kò sí mẹ̀kúnnù ń bẹ̀ so wọ́n sì ń lọ ọ̀hún wọ́n nílé sọ̀hún àwọn mọ̀lẹ́bí wọn ọ̀hún wọ́n wà ẹ wo bàbá Tinubu náà rí i pé bẹ́ẹ̀ lọ́kọ́ dákẹ́ sí fáá kó tó di pọ́ padà wálé nígbà tí bò súnmọ́ so àwọn ń gbádùn lọ́hùn wọn rí bíjọba àwọn ìlú òyìnbó ṣe tiwọn ṣùgbọ́n wọn ò ṣe bẹ́ẹ̀ sílùú tiwọn kàkà tí wọ́n fi ṣe owó wa ni wọ́n ń kó lọ sókè òkun owó wa ni wọ́n ń kó lọ wọn ò ṣàánú wa wọ́n ń fi wá yáwó ń gbogbo ìgbà ni ẹ wò ó níbi epo yìí wọ́n sì ti ń rí òbítíbitì owó ọ̀fẹ́ ló sì yẹ ká máa ra epo bẹntiró epo dísù epo kẹró gáàsì ọ̀fẹ́ ló yẹ ká máa rà á ní tí mo mí ìpọ́fẹ́ ni wípé ẹ wò gbà kan tí bàbá wa Ọbásanjọ́ tó ní ẹ ń ra ìgò ọtí ní 20 naira ẹ wá ní ẹ lè ra petrol ní 20 naira nínú ọtí nínú petrol èwo ló wúlò jù àwọn èèyàn ní petrol ni ó sọ petrol di 20 naira per litre ṣé bá ti rà 10 naira rí ṣé bá ti rà 15 naira rí agbára ìjọba ká tí wọ́n bá fẹ́ ṣe ká máa rà ní 100 naira per litre wàláhì tàláhì agbára ìjọba ká wọn ò kàn ṣe fún wa ní agbára wọn ká ọjà tá à ń pọ́ wọ́n gbogbo nǹkan tá à ń sọ wípé wọ́n ń lù ú afẹ́raṣọ ni ọwọ́n afẹ́ra bàtà ọwọ́n iléèwé àwọn ọmọ ọwọ́n gbogbo nǹkan tí wọ́n mú lọ skul aṣọ yúnífọ́ọ̀mù ni ìwé ni gbogbo ẹ̀ lọ́wọ́n pẹ́ńsù ọmọ ẹ̀kọ́ṣẹ́ gbogbo irinṣẹ́ lọ́wọ́n oníṣòwò gbogbo nǹkan lọ́wọ́n oúnjẹ wọn goro nígboro ebi ń pọ́n kálukú tíjọba bá wọn ń pa àwọn gbowó nǹkan wálẹ̀ nǹkan ò lè wálẹ̀ ẹ má jẹ́ atara wa ẹ sì má fi ẹ̀kọ́ taná fún wa ẹ má fẹ́ bá taná fún wa ẹ má pe ẹ̀bà ń kándù fún wa o ẹ má pe ẹ̀bà ní kándù tẹ́ tòwú bọ̀ nínú kò ní jò kò lè jóná owó epo ni ẹ gbé wálẹ̀ tówó pẹtrol bá wálẹ̀ tówó dísù wálẹ̀ tówó kẹrosínì wálẹ̀ tówó gáàsì wálẹ̀ gbogbo ọjà tó wọ́n yọ wálẹ̀ ọ̀tọ̀mátíkálì ni ṣùgbọ́n tàǹjẹ̀lẹ̀ ń ṣe fún wa ẹ gbé owó epo wálẹ̀ ẹ wá ń pè ọjọ́ wálẹ̀ ọdún mélòó tó fẹ́ fi wálẹ̀ ẹ wá ń pè ń fún àwọn gómìnà lówó wọ́n sọ̀lú dẹ̀rọ̀ ọ̀nà wọn fi fẹ́ sọ̀lú dẹ̀rọ̀ ọ̀nà wo ni wọ́n fi fẹ́ sọ ìlú dẹ̀rọ̀ ọgbọ́n kàńpé yìí ti ń bọ̀ lẹ́ ń kówó fún wọn kẹ́nìkan mọ̀ tẹ́ nìkan jẹ ẹ kàn ń fìyà jẹ àwọn aráàlú ni ẹ ń fi bí pa wá ni àwa là sì ń dìbò àwa là ń dìbò fún yín ẹ di gọ́vnà ni àwa là ń dìbò ẹ di pírẹsidẹ́ǹtì ni àwa là ń dìbò masberry àwobi tó gbé mi lọ wobi tó gbé mi lọ nítorí ọlọ́run ọba ó wo ìkọ́sẹ̀ àwọn aṣíwájú wa yìí rárá ìwọ ló tún mi máa rántí gbogbo eléyìí bọ̀ tí inú mi wá dùn wípé a tún ń tara wá jí à ń sinra wá ń gbẹ́rẹ́ pàpọ̀ wípé orílẹ̀-èdè tá a wà yìí kì í ṣe orílẹ̀-èdè rere kì í ṣe pé orílẹ̀-èdè gan ni ọ̀gbádùn kò sí ní tó mú nàìjíríà tá a wà yìí àwọn adarí wa ìlàrún ń dààmú àwọn tó já síwájú wa ni ọ̀gbádùn àwọn tó jẹ́ aṣíwájú wa ni wọn ò mọ tí wọ́n ń ṣe àwọn náà ń fìyà jẹ wá àwọn náà kó wa sínú wàhálà náà kó wa sínú pákáleke káwá jọ pawọ́pọ̀ ẹjẹ́ àjọ jàfẹ́tọ̀ọ́
ẹ jẹ́ a jọ jà fún Yorùbá nation kéékù ṣe pé jàǹdùkú là fi ń ṣe gbólóhùn ẹnu lásán ìlà fi ń ṣe a sì mọ̀ pé yóò padà wá sí ìmúṣẹ kì í pọ̀ o kógùn kì í pọ̀ kó dùn síbà ìlọ́bi oge a tún padà bọ̀ wá.